ìkáwọ́ rẹ̀. Ọlọ́run kan ṣoṣo tó ń jẹ́ èmi ni lọ́run àti ilé ayé. Ẹni tó dá ohun gbogbo nípa ọ̀rọ̀ àti agbára rẹ̀. Ọlọ́run tí ń jẹ́ èmi ni. Mo gbé yín ga torí ẹ̀yin lẹ wà síbẹ̀. Mo gbé yín ga torí ẹ̀yin ti wá, ẹ tún padà bọ̀. Mo gbé yín ga torí ẹ̀ ń bẹ nínú ohun gbogbo. Mo gbé yín ga torí ohun gbogbo wà ní ìkáwọ́ yín. Mo gbé yín ga torí ẹ̀yin nìkan ni alágbára. Ọlọ́run tó mọ ìṣẹ̀dá gbogbo, Ọlọ́run tó rí inú ènìyàn, Ọlọ́run tó rí òde ohun gbogbo, Ọlọ́run tó rí ohun gbogbo, tó mọ ohun gbogbo, tó lè ṣe ohun gbogbo. Ẹ̀yin nìkan ni Ọlọ́run. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa gba ìyìn wa. Àmín. Bàbá mi, ẹni tó rán mi níṣẹ́, ẹni tó ń bẹ pẹ̀lú mi, tí ń bá mi ṣiṣẹ́, lórúkọ Jésù, Olúwa sọ̀kalẹ̀ wá. Àmín. Ẹni tó fún ìpè yìí, tó sì fún wa lórí ọ̀fẹ́ láti lè ṣe, akọ pé Olúwa ló fi fún wa láti fẹ́ àti láti ṣe fún ìfẹ́ inú rere. Ní orúkọ Jésù Kristi, Olúwa sọ̀kalẹ̀ wá. Àmín. Ẹni tí ń bẹ nínú ọ̀rọ̀ àti ìlérí, ẹni tí ń bẹ nínú májẹ̀mú, ẹni tí ọ̀rọ̀ àti àṣẹ dúró láíláí, ẹni tó ṣèkáwọ́ ohun gbogbo, lórúkọ Jésù Kristi, Olúwa farahàn. Àmín. Agbára ńlá tó ju tèṣù àti táyé, tó ju tòkùnkùn àti tòrìṣà, tó ju ti ìdájọ́ kí ìdájọ́, lórúkọ Jésù Kristi, Olúwa fi hàn lónìí yìí. Àmín. Lórí ẹnikẹ́ni tó ń ṣe àìsàn, lórí ẹnikẹ́ni tí a ti pinnu ikú fún tàbí tí a ti pa already, lórúkọ Jésù, nítorí pé ìwọ nìkan ni Ọlọ́run, ìwọ ló ní ìjọba, agbára àti ògo. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa fi agbára rẹ̀ hàn. Àmín. Jẹ́ kí ayé mọ̀ wípé ìwọ ni Ọlọ́run. Yes. Jẹ́ kí gbogbo ọ̀run, gbogbo ayé mọ̀ pé ìwọ ni Ọlọ́run. Ní orúkọ Jésù, Olúwa fi agbára rẹ̀ hàn. Àmín. Gbogbo ìpinnu àìsàn àti ikú, Olúwa yí ìdànù. Àmín. Ẹ̀jẹ̀ Jésù, lórúkọ Jésù, kó ṣiṣẹ́ ìràpadà. Àmín. Kí ìmọ́lẹ̀ ńlá kó tàn sí òkùnkùn ayé. Àmín. Lórúkọ Jésù Kristi, kí ìdájọ́ kó dé bá àwọn agbára òkùnkùn. Kí Jésù Kristi ti Násárẹ́tì, lórúkọ Jésù, kó fi agbára ìgbàlà rẹ̀ hàn o. Ẹ̀jẹ̀ Jésù kó di ohun gbogbo mú. Gbogbo ipá àti agbára òkùnkùn, ẹ wà ní dídè lórúkọ Jésù. Àmín. Gbogbo ìjọba mìíràn tí kìí ṣe ti òtítọ́, lórúkọ Jésù, ẹ wà ní dídè. Àmín. Agbára tí ń da ayé láàmú, gbogbo ẹ̀mí àti àmì tí ń da ìlú, orílẹ̀-èdè, tí ń da ayé láàmú, tí ń pọ́nni lójú, gbogbo agbára àti ìmísí búburú, èyí tó lòdì sí okun àti agbára ìṣẹ̀dá wa, lórúkọ Jésù, dákẹ́ jẹ́jẹ́. Àmín. Kí ìmọ́lẹ̀ kí ó wà. Àmín. Ògo ni fún orúkọ rẹ̀. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín. Sincerely, mo fi tinútinú kí olúkúlùkù ènìyàn gbogbo. I greet everyone from the depth of my heart. Mo kí wa kú àdúrà. I greet us. We thank you for praying with us. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé yóò ṣe àṣepé gbogbo wa. I believe God that He will perfect everything that concerns all of us. Mo gbàgbọ́ pé Ọlọ́run wà ní ìhà wa. I believe that God is right behind us. Kò lè sẹ́ni tí ó dojú ìjà kọ wá. There is nobody that can fight against us. Tí a bá wá rí ẹni tí ó dojú ìjà kọ wá. If there is now anybody that want to wage war against us, a jẹ́ pé àwa kọ́ ni ó dojú ìjà kọ, ṣùgbọ́n Ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀. Then it means it's not us that the person want to fight, but the God that created that person. Ṣùgbọ́n àwa gba iṣẹ́ ìtìkú ti ìyè ni. But we received this commission with both life and death. Àwa sì ṣetán láti kú fún Jésù Olúwa wa. And we are ready to die for our Lord Jesus Christ. Nítorí àwa ní ìrètí tó ju ayé yìí lọ. Because we have an assurance that is more than this earth. A ní ìdánilójú àti ìrètí, hope tó ju ti ayé yìí lọ. We have a hope that is more than this earth. Àwa sì mọ rírì títóbi agbára rẹ̀, a sì ní ìgbẹ́kẹ̀lé lé ọ̀run àti adé tí ń dúró dè wá. We know the worth of His greatness, and we are conscious of the crown that is waiting for us. Àwa sì mọ̀ wípé ohunkóhun kò gbọdọ̀ gba òtítọ́ lọ́wọ́ wa. That there is nothing that should take away the truth from us. Bí ohunkóhun bá ṣe wá nítorí òtítọ́. If anything happened to us because of the truth, ẹni tí ń jẹ́ òtítọ́ ní agbára láti gbà wá.
The one that is called the truth has power to deliver us. Òun sì ni alágbára ní ọ̀run àti ní ayé yìí. And he is the mighty one, both in heaven and on this earth. Òun ló fẹ́ ẹ̀dá ènìyàn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ ẹ̀rú ẹbọ. He is the one that loved humankind so much that he used his only son to make a sacrifice. Nípa èyí náà ló ṣe fi ìfihàn láì hàn wípé ká dojú ìjà kọ àìsàn àti ikú. That is the reason why he gave us this revelation, to wage war against sickness and death. Nítorí onígbàgbọ́ ni wá. Because we are Christians. Àwọn baba ńlá wa Our forefathers tí wọ́n pilẹ̀ ìgbàgbọ́ yìí, that started this, that originate Christianity, tí wọ́n sì tẹ̀lé òtítọ́ dé òpin, and that followed the truth to the end, wọ́n fi agbára ńlá hàn láàrin ayé. they show mighty power in the midst of the earth. Wọ́n sì fìdí òtítọ́ múlẹ̀ láàrin ènìyàn. And they established the truth in the midst of the people. Nígbà tí òpin sì dé tí wọ́n sùn nínú Ọlọ́run, And when their own end came and they slept in the Lord, wọ́n ní ayọ̀ ayérayé. they have eternal joy. Àkókò míì tún rèé This is another time láti bá èmi àti wọ́n sọ̀rọ̀ láti ja àjàǹgbara lọ́wọ́ Sátánì. to speak to me and to you to fight a good fight of faith from the devil. Dídojú ìjà kọ àìsàn àti ikú. Waging war towards sickness and death. Dídojú ìjà kọ àìsàn àti ikú. Waging war towards sickness and death. Tí Ọlọ́run bá ti fọn ìpè, When God blow a trumpet, ó níṣẹ́ ṣe ni ó sì mọ̀ pé kinní kan ń ṣẹlẹ̀ lábẹ́nú. he has something to do. He has a work to do, and it's because he knew that there's something that is happening underneath. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ prógrámù yìí, Since the time we started this program, dídojú ìjà kọ àìsàn àti ikú yìí, waging war against this sickness and death. àwa náà wá ń rí i pé òótọ́ ni pé Sátánì ń ṣiṣẹ́ kan lábẹ́nú. We now saw evidence that it is true that the devil is doing some work underneath. Ó wá jẹ́ káwa náà ní ayọ̀ wípé a jẹ́ ìpè náà. And we now have joy that we answered the call that God gave us. Àárọ̀ ni wọ́n sì pè mí pé ẹnìkan wà lójú ikú lọ́wọ́lọ́wọ́ ní ìlú kan tí òun ṣe ibi tá a wà yìí. In this morning, they called me that somebody is about to die in one certain town that is not even where our daddy is. In one country that is not in abroad anyway. In one country that is not in abroad. Tá à ń du ẹ̀mí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. And we are praying so that we can save his life right now. Lójú mi gan pẹ̀lú nínú ilé ara mi, lójú mi báyìí, ọfà sì bá ẹnìkan, ó fẹ́ má lè yí ara padà mọ́. And even right in my presence, arrow just was shot to somebody and the person could not even move his body again. Nílùú tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí. Where I am right now. Ó dẹ̀ wá ṣeéṣe pé mo wà níbẹ̀ lákòókò yẹn. And it was so that I was even right there at that time. Ọfà yẹn bá ẹni yẹn ní àyà ní apá òsì níbi àyà báyìí, ó fẹ́ má lè mí. The arrow met that person at the chest on the left. The person could not even breathe. Mo ní kó máa gbàdúrà pé mò ń bọ̀. I said the person should continue praying. I am coming. Ó tó di pé mo wá dáwọ́lé ńgbà tí kinní yẹn ò fẹ́ gbà, mo wá fi agbára yẹn bú. It was until when I now rebuked that power, when that thing was being stubborn. So ẹni ara wa tù wá lọ sùn, ó ń sùn lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. And the person was now at peace and the person is sleeping as I'm talking to you now. Ọlọ́run kì í fọn ìpè lásán láìsí nǹkan kan tó ń ṣẹlẹ̀. God doesn't blow a trumpet without a reason. So ó jẹ́ káwa rí i pé Ọlọ́run mọ ohun tó ń ṣe, ó sì fún wa ní àkókò yìí láti lè ṣiṣẹ́ yẹn lóòótọ́. He make us to see with evidence that God knows what he was saying, and he also gave us this time for us to do this work of a truth. So mo fi ògo fún Ọlọ́run ẹni tó fẹ́ wa síbẹ̀ tó sì ń fi agbára rẹ̀ hàn láàrin ayé. So I give glory to God, the one that loves us still and is manifesting his power in the midst of the earth. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí. I want to talk to us again today Nípa àgọ́ rẹ. about your body. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ló yẹ kó jẹ́?
Do you know that this your body is supposed to be temple of God? Ọlọ́run mọ̀ ọ́ ní ilé God built it as a house láti máa gbé bẹ́ẹ̀ ni. so that he can live there. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ò gbé bẹ́ẹ̀, But when God is not living there, inú ilé nǹkan kan náà ni ó gbé bẹ́ẹ̀. inside the house, something must live there. Ìdí nìyẹn tí Èṣù fi wá ń gbé bẹ́ẹ̀. That is the reason why the devil is now living there. Ìyẹn ló wá di àìsàn nínú àgọ́ rẹ tó sì lè bí ikú nínú àgọ́ yẹn. And that is what became a sickness in your body, and that can even lead to death in that same body. Òní ní ọjọ́ ìkẹta ìpàdé yìí. This is the third day of this meeting. Ọjọ́ mẹ́fà la ó fi ṣe tí mo rò pé yóò parí ní ọjọ́ Saturday. A ó We are- sì sinmi ní Sunday. We are going to do it in the for 6 days. I think it should finish by Saturday, and we will rest on Sunday. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé yóò ṣe àṣepé. I believe God that He will perfect everything. Èmi gan tí mò ń sọ̀rọ̀ ó ní ọfà tí wọ́n ta mí ní àkọ́kọ́ yẹn ní òkú ọ̀la tí mo fẹ́ bẹ̀rẹ̀. Èmi tiẹ̀ wá rò pé Ọlọ́run fẹ́ kí n gbàdúrà yẹn fúnra mi ló wá ní no gbàdúrà yẹn kó dẹ̀ tó lọ fi ṣe program láti tú ẹlòmíràn sílẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọfà wọn ti kúrò lára tèmi. Even me myself that I'm talking, there was an arrow shot against me a day before the program started. I thought God wanted me to pray the prayer for myself. Well, when God now said I should pray this prayer with the people. Meanwhile, mo rin ìrìn àjò kan lójú ọ̀nà tí mo ti ń bọ̀ ni mo ti ń gbọ́ pé kí n ya ọjọ́ sí ọ̀tọ̀ o láti bá Ọlọ́run pàdé. Ṣùgbọ́n tí mo wá dé, mo tún wá tóun yẹn gbọ́ pé bí mo ṣe wá dé, iṣẹ́ yẹn wá farahàn lára mi, iṣẹ́ ọ̀tá. Ọlọ́run wá sọ fún mi pé ó yá gba àdúrà tí mo ní kó gbà, then kó share pẹ̀lú àwọn èèyàn. When I traveled recently, I heard the Lord told me that I should separate some days to pray. It was when I started that prayer that particular work that the enemy did manifested. God now said, now pray this prayer and pray it for the people also. Dídojú ìjà kọ àìsàn àti ikú. Waging war against sickness and death. Tí ikú ò bá pa ni. When death will kill a person. Or if death, tí ikú bá fẹ́ pa ni. If death will kill a person. Ibo ló ti ń pa ni. Where does it kill somebody? Inú àgọ́ yìí náà ni. It is this same body. Tó bá ti ráyè wọ inú àgọ́. Once he has a chance to enter the body. Tó sì rí àyè débi tí ẹ̀mí wa wà. And he has chance to enter where our spirit is. Ikú dé nìyẹn. That is death. Ṣùgbọ́n àgọ́ yìí ni mò ń sọ fún ọ pé. But this body I am telling you. Àgọ́ yìí yẹ kó jẹ́ ilé tí Ọlọ́run ń gbé ni. It's supposed to be where God resides. Ibi tí Ọlọ́run ń gbé. Where God will reside. So ó túmọ̀ sí wípé. It means that. Ẹni tó mọ̀ ọ́. The one that created you. Ó mọ̀ ọ́. He built you. Yeah, he formed you as well. Ó mọ̀ ọ́. He formed you. Kó lè jẹ́ ibùgbé. So that you can be where God will reside. Yes, kó lè jẹ́ ibùgbé òun Ọlọ́run. Where God will reside. Ṣùgbọ́n lọ́gán tí Èṣù rí pé Ọlọ́run kò sí níbẹ̀. But immediately that the devil saw that God is not there. Èṣù gbà láti gbé ibẹ̀. The devil accepts to stay there, to live there. Ìyẹn túmọ̀ sí to dwell there. To dwell there, yes. Ìyẹn túmọ̀ sí wípé. This means that. Ẹni tó bá ń gbénú àgọ́ rẹ ni ó sọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọ. Whosoever that is living in your body will tell you what happened to you. Tó bá jẹ́ Èṣù ló ń gbénú àgọ́ rẹ. If it is the devil that is living in your body. Àìsàn máa ráyè níbẹ̀. The sickness will have chance there. Ikú máa ráyè níbẹ̀. Death will have chance there. Ìwé Jòhánù yẹn ló wí pé Èṣù wá láti wá jalè, parun àti láti run ilé. That book of John said the devil came to steal, kill, and destroy the house. Ẹ ṣàmú ń gbóhùn yín, mo tún fẹ́ kẹ̀kàn yín sókè díẹ̀ sí. God bless you, sir. Yes, sir. Èṣù tí Èṣù bá ráyè nínú àgọ́ èèyàn, ó wá parun ni. When the devil have chance in the body of somebody, he came to destroy. Tí Ọlọ́run bá ráyè nínú àgọ́ ènìyàn, ó wá fún ní ìyè tí kò ní ìpẹ̀kun ni. When God has chance in the body of somebody, he came to give that person life everlasting. Ó wá fún ní àlàáfíà.
to give that person peace, ó wá fún ní ayọ̀ ni. to give the person happiness. Ìdí rèé, This is the reason ìwọ fúnra rẹ gbọ́dọ̀ gba àgọ́ yìí lọ́wọ́ àìsàn àti ikú ni. you yourself must take this body from sickness and death. O gbọ́dọ̀ mọ̀ wípé ibùgbé Ọlọ́run ló yẹ kó jẹ́. You must know that it must be the sanctuary of God. Kò yẹ kó jẹ́ ti èṣù. It must not be for the devil. Kò yẹ kó jẹ́ bí tí a ti ń bọ èṣù, ó yẹ kó jẹ́ bí tí wọ́n ti ń bọ Ọlọ́run ni. It should not be where devil is being worshipped. It should be where God is being worshipped. Tí àgọ́ rẹ bá jẹ́ ibùgbé Olódùmarè. If your body is a place where God Almighty is living. Yeah, tí àgọ́ rẹ bá jẹ́ ibùgbé Ọlọ́run, ikú kò lè ráàyè. If your body is a place where God is residing, death cannot have chance. Àìsàn kò lè dúró níbẹ̀ bó bá tiẹ̀ wá. Sickness cannot stay there even if it try to come. Tó bá tiẹ̀ rè ó wà kàn sinmi díẹ̀, okun á tún dé ni, kò lè jẹ́ àìsàn kò gbóògùn, àìsàn tí ń pọ́nni lójú àbá àìsàn tí ń pani. If you are a little bit tired, it will only make you to just rest. It will not be something that can kill you or that can make it, that will not have any cure. Mò ń sọ̀rọ̀ nípa àgọ́ rẹ. I'm talking about your body. Níbi tí àìsàn rò pé òun lè dúró sí. Where sickness thought it can stay. Níbi tí ikú rò pé òun lè máa gbé. Where death think it can stay. Èmi ń jẹ́ kí wọ́n mọ̀ lónìí pé. I'm letting you know today. Ibùgbé Ọlọ́run ló yẹ kó jẹ́. It's supposed to be where God is residing. Mo fẹ́ ka ìwé Matthew fún wa. I want to read the book of Matthew. Orí ìkọkànlélógún. Chapter 21. Ẹsẹ̀ ìkẹtàlá. Verse 13. Tó kà báyìí wípé. That reads like this. Mo fẹ́ kà láti orí ìkọkànlélógún 21 from verse 11. Ìjọ ènìyàn sì wí pé èyí ni Jésù wòlíì láti Násárẹ́tì ti Gálílì. Ẹsẹ̀ ìkejìlá ni Jésù sì wọ inú tẹ́ḿpìlì Ọlọ́run lọ. Ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde. Ó sì yí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. Can you imagine? Verse 13 wípé ó sì wí fún un pé a ti kọ ọ́ pé ilé àdúrà yẹ́ ò máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ihò ọlọ́ṣà. Àti àwọn afọ́jú àti àwọn amúkùn wá sọ́dọ̀ rẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì mú wọn lára dá. Mo lè kà ní ti òyìnbó náà kíákíá. The crowd answered, Okay. This is Jesus, the prophet from Nazareth in Galilee. Jesus entered the temple area and drove out all who were buying and selling there. He overturned the tables of the money changers and benches of those selling doves. It is written, he said to them, my house will be called the house of prayer, but you are making it a den of robbers. The blind and the lame came to him at the temple and he healed them. Dídójúkọ àìsàn àti ikú. Waging war against sickness and death. Bí a ò bá dojúkọ àìsàn àti ikú. If we must wage war against sickness and death, a ó wo ibi tí àìsàn lè wà àbí tí ikú lè ti ráàyè. we will look at where sickness can be or where death can have chance. Bíbélì wípé. The Bible says, àwa ni ilé ẹ̀mí. We are the spiritual house. Àwa sì ni tẹ́ḿpìlì Ọlọ́run. And we are the temple of God. Mo fẹ́ ka ìwé Kọ́ríńtì yẹn. I want to read the book of Corinthians. Mo fẹ́ sáré kà á. I want to read it quickly. Kọ́ríńtì ìkíní orí ìkẹta yẹn. The book of Corinthians, 1 Corinthians chapter 3. Ẹsẹ̀ ìkọkàndínlógún. Nítorí. Verse 19. Nítorí ọgbọ́n ayé yìí. Oh, I'm sorry, I'm coming. Ẹ jẹ́ kí n ka 1 Corinthians 6:19.
Okay, 1 Corinthians 6:19. chapter 6, verse 19. Chapter 6, verse 19. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kà yẹn ná. Yes. I will read from here now. In Yoruba. Ẹ jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹsẹ̀ ìkẹrìnlá ní ṣùgbọ́n Ọlọ́run ti jí Olúwa dìde, yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀. Verse 15 ní ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi lé ara yín ṣe. Ǹjẹ́ èmi ó wá mú ẹ̀yà ara Kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Kí a má rí. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ má àgbèrè di ara kan. Nítorí tí ó wí pé àwọn méjèèjì ni yóò di ara kan. Ṣùgbọ́n ẹni tí ó dàpọ̀ mọ́ Olúwa di ẹ̀mí kan. Ẹ máa sá fún àgbèrè. Verse 18. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ó wà lóde ara, ṣùgbọ́n ẹni tí ń ṣe àgbèrè ń ṣẹ̀ sí ara òun tìkára rẹ̀. Verse 19. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í sì ṣe ti ara yín. Nítorí a ti rà yín ní iye kan, nítorí náà ẹ yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run. Ara wa yìí ni tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹ fẹ́ kà This is our body. Okay. From verse 14, right, sir? Yes, please. By his power, God raised the Lord from the dead, and he will raise us also. Do you not know that your bodies are members of Christ himself? Shall I then take the members of Christ and unite them with a prostitute? Never. Do you not know that he who unites himself with a prostitute is one with her in body? For it is said, the two will become one flesh. But he who unites himself with the Lord is one with him in spirit. Flee from sexual immoralities. All other sins a man commits are outside his body, but he who sins sexually sins against his own body. Verse 19. Do you not know that your body is a temple of the Holy Spirit, who is in you, whom ye have received from God? You are not your own. Amen. Amen. Ara yín ni tẹ́ḿpìlì Ọlọ́run. Your body is a temple of the Holy Spirit. Ara yín ni ẹ̀yà ara Kristi. Your body is a part of Christ's body. Bíbélì pé kì í ṣe ti ara yín mọ́ ṣùgbọ́n ti Ọlọ́run. The Bible said it's not your own again, but God's. Ó ní ẹnikẹ́ni tó bá dàpọ̀ mọ́ àgbèrè ti di ara kan náà pẹ̀lú àgbèrè. He said, whosoever join with a prostitute is one with a prostitute. Ó ní ṣùgbọ́n ẹni tó bá dàpọ̀ mọ́ Ọlọ́run ti di ara kan náà pẹ̀lú Olúwa. He said, but whosoever is joined with God is one together with God. So àwa fúnra wa láò kíyèsí ohun tí à ń dàpọ̀ mọ́. We ourselves, we are going to be careful of what we are joining ourselves with. Bíbélì pé ẹrú ẹni tí àwa jọ̀wọ́ ara wa fún lé àwa ṣe. The Bible says we are servant to whoever we subject ourselves to. So ó túmọ̀ sí pé it means ohun tí o bá gbà láàyè nínú àgọ́ rẹ náà ni ó máa gbé bẹ́ẹ̀. It is whatsoever that you allow in your body that will be living there. Ọ̀pọ̀ àìsàn míì ti pa ọfà wá. Many sickness came by arrow. Ọ̀pọ̀ míì ajogún ẹ̀ nínú ẹ̀jẹ̀ ni. There are some that we inherited from blood. Ọ̀pọ̀ míì ajogún ẹ̀ nínú ègún. Ẹ rí i pé àìsàn tó ṣe bàbá ẹlòmíì á dẹ̀ tún máa ṣe ọmọ, á máa ṣe ọmọ. Wọ́n jogún ẹ̀ nínú ẹ̀jẹ̀ àti ègún. Some we inherited it from blood and generations. You will discover that some sickness that happens to a father will happen to a child again. It's because it was inherited from his generation or a generation. Ìmíì ó jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ àti èrè ẹ̀ṣẹ̀. Some were a result of sin and a reward of sin. Bíbélì wípé
The Bible says ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún. that sinners were given poverty. Bíbélì wípé The Bible says, ẹnikẹ́ni tí ó bá dẹ́ṣẹ̀ ti èṣù ni. whosoever committed sin is of the devil. So tí èèyàn bá ti lè di ti èṣù, When you become the devils, èèyàn ti di téèyàn bá ti di ti èṣù, when you become the devils, or when you are owned by the devil, when you are owned by the devil, tí èèyàn bá ti lè di ti èṣù, when you are owned by the devil, ó ti di ti àìsàn àti ti ikú. you have been owned by sickness and death. Nítorí èṣù wá parun, ó wá jalè, ó wá runlé. He has come to kill, to destroy and to steal. Ó wá parun ni. Because the devil came to steal, kill, and destroy. Bíbélì ní ká má ṣe jìyà ẹ̀ṣẹ̀ bí apànìyàn. The Bible says we should not suffer like a murderer. In actual fact, nípa ègún ni àìsàn àti ikú ti dé. In actual fact, the death and sickness came by cause. So nínú èyí, Inside this, èmi àti wọ́n gbọ́dọ̀ gba ara wa. myself and you must deliver ourselves. Mo fẹ́ ka ìwé 1 Corinthians yẹn chapter 3. I want to read that book of 1 Corinthians from chapter 3. Láti ẹsẹ̀ ìkẹsàn-án. From verse 9. Nítorí alábàáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run lé àwa. Ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run ni yín. For we are God's fellow workers. You are God's faith, God's building. Ilé Ọlọ́run ni ọ́. You are God's building. Bí o bá mọ̀ If you don't know pé ilé Ọlọ́run ni ọ́, that you are God's building, mò ń sọ fún ọ lénìí. I am telling you today, Tí Ọlọ́run ò bá wá gbénú ilé yẹn, if God is not living in that building, èṣù náà ni ó wàá gbé bẹ́ẹ̀. it is the devil that will live there. Bíbélì wípé The Bible says, tí wọ́n bá bá ẹ̀mí èṣù wí tí wọ́n lé jáde nínú ẹnìkan, if a demon is being sent out from somebody's body, Bíbélì pé kì í lọ jìnnà, the Bible says it doesn't go far. á wà nítòsí It will be close by láti máa wò bóyá ibẹ̀ ó ṣófo. to be studying whether that same place they was sent from will become empty. Tó bá ti rí i pé ó ṣófo báyìí, If it discover it is empty, Bíbélì pé yóò padà wá síbẹ̀ the Bible said it will come back there pẹ̀lú àwọn ẹ̀mí èṣù búburú mìíràn. with a more stronger evil spirit than himself. Ó ní á wá gbilẹ̀ síbẹ̀ pẹ̀lú ìjọba tiẹ̀. And then he will now reign and take control of that place Establish his own kingdom and establish his own kingdom láti bá a pa ibẹ̀ run. in order to destroy the place. Ẹ má jẹ́ ká jẹ́ òpè sí òdodo. Don't let us be a fool to the truth. Ẹ má jẹ́ ká jẹ́ òpè sí òtítọ́. Don't let us be not wise to the truth. Ẹ má jẹ́ ká jẹ́ òpè sí iṣẹ́ Sátánì. Don't let us be folly to the work be of unwise, Satan. yes. Don't let us be unwise to the work of the devil. A gbọ́dọ̀ mọ òdodo. We must know the truth. Gbogbo nǹkan ló nídìí tó fi ń ṣẹlẹ̀. Everything has a reason why it happened. Gbogbo nǹkan ló nídìí tó fi ń farahàn. Everything has a reason why it's manifesting. Àwọn alágbára lè sa oògùn síyàn pé kéèyàn ṣàìsàn. Yes. Some strong men can make charms to make you to be sick. Òkùnkùn àti àjẹ́ ayé lè ta ọfà láti inú òkùnkùn sínú ìṣẹ̀dá èèyàn láti máa ṣàìsàn. The darkness and the witches of the world can send arrow of sickness so that you can become sick. Ègún lè mú ni ṣàìsàn. Causes can make you to be sick. Àìmọ̀kànmọ̀kàn ignorance ó lè tún mú yàn ṣàìsàn náà. Ignorance can make you to be sick as well. So gbogbo ìdí yìí èèyàn gbọ́dọ̀ mọ̀. You must know all these reasons. Ṣùgbọ́n báwo ni àìsàn ṣe ń ráàyè gan-an? But how does sickness has chance? Níbo ni àìsàn ń gbé? Where does sickness lives? Àìsàn yìí ń ráàyè nípa ọ̀nà kan tàbí òmíràn nínú ìtí mo sọ, bóyá ìbínú ọ̀tá, bóyá ìjà òkùnkùn, bóyá àìmọ̀kànmọ̀kàn àti lo ara wa nílòkulò, bóyá ègún àbí ìyà ẹ̀ṣẹ̀. Sickness has chance out of all these things I've mentioned, whether ignorance, whether causes, whether sin, or whatever the other one that I mentioned. Or an attack from the devil. Attack from the devil.
or an attack from an enemy. Attack from the enemy or the kingdom of darkness. So nípa èyí With this, náà ni àìsàn ti ń wá àti ikú. that is how sickness and death comes. Tí a bá wá wo gbogbo ìdí yìí, When we look at all these reasons, ó máa jẹ́ ká mọ ọ̀nà àbáyọ. it will make us to know the way out. Verse 10 sọ pé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti náà yìí. Nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ilé àwa, ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run ni yín. Verse 10, gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé, bó ti fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì mọ̀ ọ́n lé, ṣùgbọ́n kí olúkúlùkù kíyèsára bí ó ti mọ̀ ọ́n lé. Nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. That means Jesus will be your foundation. Ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi koríko, àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn. Nítorí pé nínú iná lè ó fi hàn, iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò. Irú èyí tí í ṣe bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró, òun ó gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun ó pàdánù, ṣùgbọ́n òun tìkára rẹ̀ lè á ó gbàlà. Ṣùgbọ́n bí ẹni ńlá iná kọjá. 16, ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run lé ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. You can imagine. Bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun. Nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. You are meant to be holy. Now, verse 18, kí ẹnikẹ́ni má ṣe tara rẹ̀ jẹ. Bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́n, ẹ jẹ́ kí ó di aṣiwèrè kí ó lè bá a gbọ́n. I should read it from. Yeah, from verse 9, Brother Sam. For we are God's fellow workers. You are God's faith, God's building. By the grace God has given me, I laid the foundation as an expert builder, and someone else is building on it. But each one should be careful how he builds. For no one can lay any foundation other than the one already laid, which is Jesus Christ. If any man builds on this foundation using gold, silver, costly stones, wood, hay, or straw, his work will be shown for what it is, because the day we bring it to light, it will be revealed with fire, and the fire will test the quality of each man's work. If what he has built survive, he will receive his reward. If it is burned up, he will suffer loss. He himself will be saved, but only as one escaping through the flames. Don't you know that you yourself are God's temple, and that God's Spirit lives in you? If anyone destroys God's temple, God will destroy him. If God's temple is sacred, and you are that temple, do not deceive yourself. If any one of you think he is wise by the standard of his age, he should become a fool, so that he may become wise. Verse 19, only for the wisdom of this world is foolishness. Foolishness. Yes. Ó ní nítorí ọgbọ́n ayé yìí wèrè lọ́dọ̀ Ọlọ́run, nítorí a ti kọ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn, dídojú ìjà kọ àìsàn àti ikú. Waging war against sickness and death. Pẹ̀lú ìwọ̀nba tí mo ti kà yìí, with the little that I've read, mo gbàgbọ́ pé iye wa ti ṣí. I believe that our mind has opened. Ó ṣetán láti dojú ìjà kọ àìsàn àti ikú nínú And I àgọ́ know rẹ báyìí. you are ready to wage war against sickness and death in your body. Nítorí pé Because tẹ́ḿpìlì Ọlọ́run ni àgọ́ rẹ gbọ́dọ̀ jẹ́. your body must be temple of God. Ẹ̀mí Ọlọ́run ló gbọ́dọ̀ máa gbébẹ̀, kì í ṣe àìsàn àti ikú. It is the Spirit of God that must be living there, not sickness and death. Ṣùgbọ́n nípa ẹ̀ṣẹ̀ àti ègún, But by sin and curse, nípa ìwà àti ìṣe tiwa, by our attitude and acts, a ti dàpọ̀ mọ́ àgbèrè, a ti di ara kan náà pẹ̀lú àgbèrè. we have joined ourselves with fornication, and we have become one with fornication. A ti dàpọ̀ mọ́ èṣù, a ti dàpọ̀ mọ́ òkùnkùn, a ti dàpọ̀ mọ́ òrìṣà, a ti di ara kan náà pẹ̀lú wọn. We have joined together with the devil, with idols, with all manner of things, and we have become one together with them. Bíbélì pé The Bible says, bí ẹnikẹ́ni bá wá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, if anybody destroy the temple of God, defy the temple of God, if anybody defy the temple of ó God, ní Ọlọ́run yóò parun. that God will destroy the person. Ìyẹn túmọ̀ sí wípé This means tí o bá ti jẹ́ kí Ọlọ́run gbénú àgọ́ rẹ, inú ara rẹ yìí, if you do not allow God to live in this your body,
tí ó jẹ́ pé èṣù òrìṣà òkùnkùn oṣù àjẹ́ ìríra àgbèrè panṣágà ìwà èrí ló ń gbénú ẹ̀gọ́ rẹ yìí. If it is the devil, the all manner of uncleanness and fornication and all things that you are allowed to live in this your body, Bíbélì ó ti bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ nìyẹn. You are defiling the temple of God. it means you have defiled the temple of God. Bíbélì pé Ọlọ́run fúnra ẹ̀ ni ó wàá pa wá run. The Bible says it is God himself that will destroy that person. Tó tí Ọlọ́run bá sì máa pààyàn run náà, àìsàn àtèṣù náà ni ó jọ̀wọ́ fún. If God will now will destroy that person, he will only release that person to that sickness and death. Àti èṣù. The sickness and the devil. Oníbélì sọ pé ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ kì í ṣe ti Ọlọ́run mọ́, ó ti di ti èṣù. That is why the Bible says whosoever committed sin is no more of God, is of the devil. A gbọ́dọ̀ mọ òtítọ́. We must know the truth Ká bàa lè di òmìnira. so that we can be free. Mo fẹ́ kó gbàdúrà torí àkókò mi ń lọ. I want you to pray because my time is going. Sọ fún Ọlọ́run pé Tell God, mo ti ṣẹ̀ sí ọ. I have sinned against you. Nítorí mo ti have defiled your temple. Mo ti bà ilé rẹ jẹ́. Because I've defied your temple Nípa onírúurú ẹ̀ṣẹ̀. by all manner of sins. Bíbélì pé mímọ́ ló yẹ kí tẹ́ḿpìlì Ọlọ́run yìí jẹ́. The Bible says this temple of God should be holy, Ṣùgbọ́n mo ti sọ di àìmọ́. but I've turned it into unholy Nítorí ẹ̀ṣẹ̀ àti nípa ẹ̀ṣẹ̀ mi. because of sin and by my sins. Nítorí mo ti parọ́, mo ti jalè, mo ti para rédíò òru panṣágà àgbèrè ìbọ̀rìṣà. Gbogbo ìwà ẹ̀ṣẹ̀ búburú ayé yìí ni mo ti wù. I have done all manner of sins of this world. So Olúwa jọ̀ọ́ dáríjì Oh mi God, lónìí. forgive me today. Mo fẹ́ kó gbàdúrà ìtara. I want you to pray this prayer sincerely. Ọ̀pọ̀lọpọ̀ kì í kárú àkókò báyìí sí ó dìgbà tí ibi bá dé, wọ́n wá máa wá pásítọ̀ pé ẹ gbàdúrà. Kí ló dé téèyàn ò múra kọ́jọ́ ibi tó dé? Some people will not count this time. It is when that evil has happened, they will now be looking for pastor to pray. Why don't you prepare? Why don't you prepare before the day of that evil? So ọjọ́ ibi téèyàn bá ti múra kọ́jọ́ ibi tó dé, èèyàn máa ń lágbára lórí ibi. When you prepare before the day of evil, you have power over that day of evil. So tí ibi bá dé, ìgbà míì ó máa ń ṣe é ṣe kí ibi Bíbélì pé ẹni wọ́n bá ti ṣẹ́gun, ẹni tí wọ́n bá ti tí ọ̀tá bá ti ṣẹ́gun èèyàn, àfàyélẹ̀ a máa lọ ọ̀run náà ni. Ẹni tó bá ṣẹ́gun ni ó gbadé ìyè. Ọlọ́run máa ń fẹ́ champion ni. Ọlọ́run kì í fẹ́ ẹni tí ó lose láyé yìí. The Bible says, whosoever that is not victorious, whosoever that is victorious will receive the crown of life. It is only those who are victorious that receive the crown of life. God always loves people that are victorious. So ẹni tí wọ́n bá ti ṣẹ́gun, ẹni tí wọ́n bá ti borí, wọ́n borí. Ẹni tí wọ́n bá ti ṣẹ́gun, wọ́n ṣẹ́gun ẹ̀ nìyẹn. If the devil or the enemy or the darkness overcome you, they have overcome you. Bíbélì sọ wípé ká máa gbàdúrà nígbà gbogbo. That's why the Bible says we should pray all times. Ká sì máa kíyèsára. And we should be weary. Ó ní kí a sì máa, Bíbélì ló sọ bẹ́ẹ̀, ó ní kí a sì àwa fúnra wa lẹ́yìn tó bá ń gbàdúrà tó ń kíyèsára ká tún máa wà bí Ọlọ́run. The Bible says when you are watching and you are praying, we should add godliness. Láì bàbá ṣe gbogbo èyí. Without doing all this. Ọjọ́ ibi wá dé. And the day of evil now come. Téèyàn wá múra láti máa ké pe Ọlọ́run ọ̀pọ̀ ìgbà Ọlọ́run á ṣe bíi pé wọn ò gbọ́, tàbí ọ̀pọ̀ ìgbà Ọlọ́run ká wò pé eléyìí wọ́n ti ṣẹ́gun ẹ̀ náà. Many times God will do as if he doesn't hear, and at times God will just say this one has been overcome already. Bíbélì wípé. The Bible says. Ẹ gbọ́n bí ejò. Be wise as serpents. Ẹ jẹ́ oníwà tútù bí àdàbà. And be as gentle as dove. As dove, yes. So Ọlọ́run kan máa ń fẹ́ kí a jẹ́ ọlọ́gbọ́n ọ̀mọ̀lé. God said God wants us to be a wise builder. So a gbọ́dọ̀ múra kọjọ́ ibi tó dé ni. We must prepare before the day of evil comes. So kì í ṣe pé ibi gbọ́dọ̀ dé tí èèyàn bá jẹ́ onígbàgbọ́ tó ń gbàdúrà tó ń sin lọ́hùn kí ibi tó dé Ọlọ́run ó fi hàn ọ́. Tí ò bá fi hàn ọ́,
á fi hàn pásítọ̀ ẹ, á fi hàn ẹnìkan láyìíká ẹ, ṣùgbọ́n nínú ayé yìí àwọn èèyàn kò sin Ọlọ́run mọ́, wọn ì gbàdúrà mọ́, wọn ì ka bíbélì mọ́, wọn ì lọ sí pàdé àdúrà mọ́. Iṣẹ́, owó, wàhálà ayé, ọjọ́ tí bíbá wá dé, wọn ò mọ̀ wá ìgbàlà àti ìṣẹ́gun. Kò yé mi o. When some people doesn't read the Bible again, it is when the day of evil now comes, they will now be looking for Not pastor. even serving God anymore. They are very busy with worldly things. They are always up and down because of what we're going to have, what we're going to eat, what we're going to be. They won't wọ́n ní ronú pa ti Ọlọ́run. Wọ́n mọ̀ pé ayé gan sọ̀rọ̀ ó gbé. Béèyàn ṣe múra tó yẹ náà lọ́tẹ̀ múra, lèṣù múra. Ṣèyàn náà gbọ́dọ̀ gbé agbára rẹ̀ dání ni. It is when they don't know that this world is very difficult to live in without God. You have to carry your power in your hand. You don't have to wait till the day of evil. Wàá sin Ọlọ́run. You have to worship God. Wàá gbàdúrà. You will pray. Wàá ka ọ̀rọ̀ Ọlọ́run. You will read the word of God. Kí ibi tó dé Ọlọ́run náà ti fi hàn, ẹ̀mí mímọ́ nínú á fi hàn. Before the day of evil, God himself will show you, and even the Holy Spirit inside you will do that. Á dẹ̀ kọ́ ní tí wàá ṣe. And he will teach you what to do. Ó lè ní má jáde lónìí o. He might tell you, don't go out today. Ó lè ní gbààwẹ̀ kó o sì gbàdúrà láti ṣẹ́gun yìí. He might say, pray and fast to overcome Ó lè ní this battle. ó lè sọ fún ọ pé máa lọ church lọ dún wájú mi. He might say, go to the church, go and stand before me. Ṣùgbọ́n àwọn èèyàn ti sọ ìgbàgbọ́ di asán, kò sẹ́ni tó kíyèsí ìlànà Ọlọ́run mọ́. Ṣùgbọ́n lọ́jọ́ ibi, wọ́n á máa wá Ọlọ́run. People have turned Christianity into vain. Nobody is putting faith, putting mind on God again. But in the days of evil, they will be looking for God. Ìgbà mi a máa bọ́ sórí o. At times, it might not. There might not be solution. Ìgbà mi ó lè má ṣe é ṣe. And at times, there might not be any remedy. Ìyẹn ò kì í ṣẹjọ́ Ọlọ́run. That is not God's case. Kì í ṣẹjọ́ wòlíì àbí pásítọ̀ àbí àfáà àbẹ́nikẹ́ni tó lọ bá o. As a matter of fact, it's not the people that you are calling on to intercede. It's not their problem at all. It's not their fault at all. It's not their fault at all. Ẹbí tiwọ́ gangan ni. It is your problem. So nítorí náà ẹ jẹ́ ká gbàdúrà pẹ̀lú ìtara. That is why I want us to pray with all the strength that we have. Ẹlòmíà lóhùn ò ní dátà àwọn ò tó. Lọ́jọ́ tí bí bá dé yóò gbàjọwọ́ dátà lọ lọ́wọ́ ẹ̀. Some people will say they don't have data. They cannot use data to watch program. In the days of evil, it will take more than data from you. Ẹlòmíà lóhùn ò ní táìmù ń bísí pẹ̀lú iṣẹ́. Ọ̀tá ẹ̀ ń wù ọ́, èṣù ẹ̀ ń sú ẹ. Lọ́jọ́ tí wọ́n mú ọ balẹ̀, ipá ò ní ká mọ́. Some people will say they are very busy with work. Your devil, your enemy is watching you. The time they will take you by surprise, you will not be able to do anything again. Gbogbo tó ń fi àkókò ẹ̀ kó jọ gbogbo ẹ̀ náà wọ́n gbàdànù tán lọ́wọ́ ẹ̀. Everything that you are using your whole time to gather, they will take everything away from you. So kí ló dé tá ò múra di ọjọ́ ibi? Why won't you just prepare for the day of evil? Dídójúkọ àìsàn àti ikú. Waging war against sickness and death. Mo ní kó sọ fún Ọlọ́run sẹ́. I want you to tell God. Olúwa o. Oh God. Ṣàánú fún mi. Have mercy on me. Ní gbogbo ibi tí mo ti bà ara mi jẹ́. In every way that I've spoiled myself. I've divided myself. That I've divided myself. Olúwa. Oh God. Fi àánú gbà mí. Use your mercy to deliver me. Ó yá àdúrà ní Prayers in the name of Jesus. Ẹ gbàdúrà tara láì bàbá gbàdúrà kò sí ní tá a lè ṣe sí. Olúwa gbogbo ibi tí mo ti Ọlọ́run bára gbogbo ibi tí mo ti jẹ́. bára mi jẹ́ tí mo ti sọ́ra mi di ẹrú èṣù ẹrú àìsàn. Gbogbo ibi tí mo ti fi ẹ̀ṣẹ̀ fi àgọ́ ara mi fún ọ̀tá fún èṣù. Olúwa ṣàánú fún mi. Olúwa dáríjì mi. Ní orúkọ Jésù gbogbo ibi tí mo ti divide ara mi. Gbogbo ibi tí mo ti divide body mi. Gbogbo ibi tí mo ti divide tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹgbẹ́ rẹ̀ bá divide the temple of God which is my body. Forgive me, O Lord, in the name of Jesus. Olúwa ṣàánú fún mi. Forgive me and deliver me with your mercy. Olúwa ṣàánú fún mi. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Gbogbo ibi tí mo ti bá ara mi jẹ́.
wherever I've divided myself, my body, wherever I've given my body and myself to the devil, wherever I've given my temple and tabernacle to the evil one, to the wicked one, to be dwelling in me or to have an access to my life and body, Father, forgive me and let your mercy deliver me. Ọlọ́run o, ṣàánú fún mi lónìí, Olúwa fi àánú rẹ gbà mí. Ṣàánú fún mi lónìí, Olúwa fi àánú ẹ gbà mí. Ṣàánú fún mi lónìí, Olúwa fi àánú ẹ gbà mí. Lórúkọ Jésù, Olúwa ṣàánú fún mi. Olúwa fi àánú ẹ gbà mí. Olúwa ṣàánú fún mi. Gbogbo bí mo ti sọ́ra mi di àìmọ́. Gbogbo bí tí mo ti bà ara mi jẹ́. In any way I've defied myself, my body, my tabernacle, my temple. Father, in the name of Jesus, be merciful unto me and deliver me with your mercy. In the mighty name of Jesus, be merciful unto me and deliver me with your mercy. In the name of Jesus. Be merciful unto me and deliver me with your mercy. Ọlọ́run lónìí lórúkọ Jésù ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Lórúkọ Jésù, Olúwa ṣàánú fún mi. Ó máa ń dùn mí pé kò sí Lórúkọ àkókò. Jésù, Olúwa Ọ̀gá ògo ṣàánú fún fún mi. mi. Gbogbo bí mo ti bà ara mi jẹ́, tí mo ti sọ́ra mi di àìmọ́. Wherever I've divided myself, Lórúkọ Jésù, be Olúwa merciful unto me ṣàánú now. fún mi. Be merciful unto me. Olúwa ṣàánú Ṣàánú fún fún mi. mi Ọlọ́run. Olúwa Ṣàánú fún mi ṣàánú fún Ọlọ́run. mi. Ṣàánú fún mi Ọlọ́run. Fàánú ẹ Jésù, gbà mí. Olúwa ṣàánú Fàánú fún ẹ mi. gbà. Jésù Olúwa wa. In Jesus' name we are praying. Bíbélì wípé The Bible says, ọmọ bàbá yín lè ẹ̀yin ṣe. you are a children of your father. Ó ní John chapter 8, ó ní bàbá yín ti bàbá yín wọ́n láwọn irú ọmọ Abraham. Onírọ́ ni Abraham ò kì í ṣe ń tẹ̀ ń ṣe. Ẹ wọ́n náà láti pa mí, ẹ ń parọ́, ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi. Ó ní ti bàbá yín lẹ̀yin ṣe èṣù. They said we are children of Abraham. He said, you are not children of Abraham. You are of your father, the devil. Because you are doing what he's doing, you are doing what he does. Ó ní ẹ ń parọ́. He said, you are lying. Ó ní ẹ ń parọ́, ní èké ní Sátánì àti bàbá èké, òtítọ́ kò sí nínú rẹ̀. So irọ́ pípa lásán gan, ó lè sọ tẹ́ḿpìlì rẹ di ti àìsàn àti ti ikú. The devil is a liar, and even a lying, ordinary lying can make your temple to become of the devil, of the sickness and death. To become the temple of the devil. Nítorí irọ́ téèyàn ń pa yẹn lásán, ó mọ̀ pé ó sọ̀rọ̀ ẹ di tèṣù. Wọ́n rò pé ó smart. Even ordinary lying that you are lying, you have turned yourself to the devil. You think you are smart. Èèyàn rò pé ẹlòmíì rò pé òun smart ni, gbogbo orí àrékèrèkè ló mọ̀ láyé. Èṣù bàbá ńlá rẹ̀ ń wọ̀, yóò sì wọnú ẹ̀, kò sọ pé tó lè dá. Your devil, your forefathers, is looking for you, and he will enter you with lying. There's nothing you can do once you lie. Gbogbo ìwà ẹ̀ṣẹ̀ pátápátá yẹn. Every sin that you can imagine. Ìwọ rò pé bẹ́bẹ́ ló ń ṣe ni. You think you are very smart. Ó rò pé òun jayé, òun gbádùn ayé ẹni. You think you are enjoying yourself. Ó ń parẹ́ ẹrù ni. You are destroying yourself. Kì í ṣọjọ́ kan, ìgbò báyà wà rí rẹ pé o ti parẹ́ ẹrù. It's not one day. It's only a matter of time before you see that you have destroyed yourself. Bíbélì pé ilé Ọlọ́run ni ọ́. The Bible says you are God's building. Ilé Ọlọ́run ni ọ́. You are God's building. Mímọ́ ló sì yẹ kó o jẹ́. And you are supposed to be holy. Ṣùgbọ́n èṣù ti borí ẹlòmíì débi pé gbogbo ohun tí ọ̀tọ̀ yẹn ni ó mọ̀ ṣe, á rò pé bẹ́bẹ́ ni. The devil has overcome many, that it is everything that is not right that he will be doing, and he will be thinking he's doing the right thing. Àwọn Ọlọ́run wá sọ wípé. God now says. Òtítọ́ sọ wípé. The truth says. Ẹni bá ti bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, Ọlọ́run fúnra ẹ̀ ó parun. That whosoever defies the temple of God, God himself will destroy him. So, a máa ń fi ògo fún èṣù, ṣùgbọ́n a kì í mọ̀ pé ńgbà mí Ọlọ́run ló fààyè gba èṣù. We give glory to the devil at times, but we don't know at times it is the Lord that allowed the devil. Ìwọ fúnra ẹni kó yé. It is you yourself that you should have the understanding. Ìwọ fúnra ẹni kó mọ̀ títọ́. It is you yourself that should know the truth. Kó gbàrà ẹ lọ́wọ́ àìsàn àti ikú lónìí. So you can deliver yourself from sickness and death today. Mo fẹ́ kó gbàdúrà. I want you to pray. Sọ fún Ọlọ́run. Tell God. Olúwa o. Oh God. Ní gbogbo ibi tí mo ti dá ẹ̀ṣẹ̀. In every way that I've sinned.
ní gbogbo ibi tí mo ti ṣe àṣìṣe in everywhere I have wronged, tó sọ mí di àìmọ́. that have turned me to be defied. Ṣàánú fún mi o. Have mercy on me. Dáríjì mí o. Forgive me. Sọ mí di mímọ́. Make me holy. Ó yá àdúrà. Prayers in the name of Jesus. Ní orúkọ Jésù. Lord, have mercy on me. Ní orúkọ Jésù. Have mercy on me. Gbogbo ibi tí mo ti dá Lord, ẹ̀ṣẹ̀ in tí mo ti everywhere that I've ṣìwàwù sinned, ṣàṣìṣe that I've Ọlọ́run. wronged, that I've Gbogbo ohun tó defied ti my sọ mí di body, àìmọ́, Olúwa ṣàánú everything that fún mi, has fi turned me àánú gbà into mí. unholy. Father, Olúwa have ṣàánú mercy fún on mi, me. fàánú gbà mí. Make me holy. Olúwa ṣàánú fún mi, In fàánú the name gbà of mí. Jesus. Olúwa sọ mí di Let your mímọ́. mercy, let Lórúkọ your mercy Jésù, Olúwa prevail. sọ mí di In mímọ́. the name of Jesus. Ní orúkọ Jésù, Let Olúwa your sọ mercy àgọ́ ara mi di prevail. mímọ́. In the name of Olúwa Jesus. sọ ìṣẹ̀dá mi di mímọ́. Let your mercy Olúwa sọ ẹ̀dá prevail. mi di In the mímọ́. name of Jesus. Olúwa fàánú gbà Let mí. your mercy Olúwa prevail fàánú in the gbà name of mí. Jesus. Gbogbo bí mo ti sọra Let mi your di àìmọ́ mercy prevail nítorí in the ẹ̀ṣẹ̀ name àti of ìwà Jesus. ẹ̀ṣẹ̀ mi. Fàánú Let your gbà mí, mercy Olúwa. prevail in the name Olúwa of sọ mí Jesus. di mímọ́ o. Father, let your Olúwa mercy sọ mí di prevail mímọ́. in Olúwa the sọ name mí of di mímọ́. Jesus. Olúwa sọ mí Let di your mímọ́. mercy prevail Olúwa sọ mí di mímọ́. in the name Olúwa of sọ mí di Jesus. mímọ́ lórúkọ Let your Jésù. mercy Olúwa sọ prevail mí di mímọ́ lórúkọ in the name Jésù. of Jesus. Olúwa sọ mí di mímọ́ Let your lórúkọ mercy prevail Jésù. in the name of Olúwa Jesus. sọ mí di mímọ́ lórúkọ Jésù. Father, let your mercy Jésù prevail. Olúwa wa. Amen. Bí orílẹ̀-èdè bá di àìmọ́, When a country become unholy or defiled, èṣù ó máa gbébẹ̀ náà ni. the devil will be living there. Tí olórí orílẹ̀-èdè bá di àìmọ́, If the head of a country become unholy or defiled, àìní àìmọ́ ó máa gbébẹ̀ náà ni. unclean spirit will reside there. Tí olórí ilé bá di àìmọ́, If the head of a house become defiled, ẹ̀mí àìmọ́ ó máa gbébẹ̀ náà ni. the unclean spirit will be living in that house as Tí well. ọ̀gá iṣẹ́ bá di àìmọ́, If the head of a work become defiled, ẹ̀mí àìmọ́ ó máa ṣàkóso ibẹ̀ náà ni. unclean spirit will take over that work. Tí àgọ́ ara wa bá di àìmọ́, If our body become defiled, ẹ̀mí àìmọ́ náà ni ó máa gbénú àgọ́ yẹn. it is unclean spirit that will be living in that body. So tí a ó bá gbára wa, If we are going to deliver ourselves, a ó bá ẹ̀mí àìmọ́ yẹn wí ni. we are going to rebuke that unclean spirit. A ó jẹ́ kí ẹ̀mí mímọ́ máa gbénú wa. And we will now allow the Holy Spirit to dwell in us. Bíbélì wípé The Bible says ilé àdúrà la ó máa pélé bàbá mi. that my temple shall be called the house of prayer. Ilé àdúrà la ó máa pe ilé bàbá mi. My father's house shall be called the house of prayer. Bíbélì pé The Bible says Jésù wọ ibẹ̀ lọ. Jesus entered the temple. Ó sì bá àwọn tí ń tà tí ń rà onípàṣípààrọ̀ olówó ẹyẹlé ó bá wọn wí. He rebuked the people that are money changer and all the rest, and he rebuked them. Ọkàn ẹlòmíràn kún fún àníyàn púpọ̀ púpọ̀. Many people's heart is full of many desires. Gbogbo àníyàn. Ọkàn ẹlòmíràn kún fún àníyàn púpọ̀ púpọ̀. Many people's heart is full of ambitions. Wọn kì í ro ti Ọlọ́run. They are never thinking about God. Wàhálà ayé ni wọn kò lé àyà. They will put all the problem of the world in their hearts. Wàhálà ayé ló máa dúró lórí ẹ̀mí wọn. It is the problem of the world that will be in their spirits. Wọn ò mọ Ọlọ́run, wọn kì í jọ̀wọ́ ohun fún Ọlọ́run pé Ọlọ́run ló lè ṣe é. They don't know God and they don't give God the fact that he is the one that can do it. Wọ́n á kó gbogbo ẹ̀lé àyà ni. They will put everything in their hearts. Gbogbo ohun tí wọ́n dà, gbogbo ohun tí wọ́n jẹ́ ni wọ́n á kó lé àyà bí ẹni pé wọ́n lè sọ ara wọn dà á. Everything they desire to be, all their ambitions, they will put it in their heart as if they can turn it to themselves by themselves. Àní o má ní èrò, àní o má ní èrò àbí kó o ní ìpinnu láti dá ńlá ṣùgbọ́n ò ṣe jọ̀wọ́ fún Ọlọ́run. We did not say you should not have a good thought or desire to be great, but why don't you just leave everything to God? Bí ọkàn rẹ bá kún fún àníyàn, àwọn tó ń tà tó ń rà onípàṣípààrọ̀ olówó ẹyẹlé ló jogún ọkàn rẹ yẹn. If your heart is only full of ambition alone, it is only the money changer and people that are selling and buying that are full of your heart. Àwọn ni Jésù wọlé tó fi pàṣán tẹ́rẹ́ lé jáde. Those are the ones that Jesus entered and used whip to send them out of the temple.
àwọn ni Jésù wọlé tó bá wí. Those are the ones that Jesus entered the temple to rebuke. Mo fẹ́ kó jọ̀wọ́ ọkàn rẹ báyìí. I want you to release your heart right Sọ now. fún Ọlọ́run Tell God pé Jésù Kristi o. that Jesus Christ Wọnú ọkàn mi, wọnú ayé mi wá. enter my heart, enter my life. Gbogbo ibi tó wà níbẹ̀. Every evil that is there, Olúwa lé wọn jáde. Father, send them out. Wọnú ọkàn mi, wọnú ayé mi wá. Enter my heart, enter my life. Gbogbo ibi tó wà níbẹ̀. Every evil that is there, Olúwa lé wọn jáde. Father, send them out. Ó yá àdúrà. Prayers in the name of Jesus. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Olúwa wọnú Jésù. ọkàn mi wá. Olúwa wọnú Gbogbo ayé mi, ibi tó wà wọnú níbẹ̀, ọkàn mi, Olúwa wọnú lé àgọ́ ara wọn mi, jáde. wọnú orí mi wá. Lórúkọ Jésù, Gbogbo Olúwa ibi lé tó wọn wà jáde. níbẹ̀, Ọlọ́run lé wọn Wọnú jáde. kọ̀rọ̀ ọkàn mi. Jésù wọnú Lórúkọ ọkàn mi, Jésù, wọnú wọnú ayé ọkàn mi àyà wá. mi. Gbogbo Gbogbo ibi tó ibi tó wà wà níbẹ̀, níbẹ̀, Olúwa lórúkọ lé wọn Jésù, jáde. Olúwa lé wọn jáde. Lórúkọ Jésù, Olúwa Olúwa lé lé wọn wọn jáde. jáde. Gbogbo ibi tó wà nínú Lórúkọ ọkàn mi, Jésù, Olúwa tó wà lé wọn nínú jáde. àgọ́ ara mi. Gbogbo Lórúkọ ọfà Jésù, èṣù, ọfà Olúwa òkùnkùn. lé wọn jáde. Olúwa lé wọn jáde. Lórúkọ Jésù, Olúwa lé Olúwa wọn lé wọn jáde. jáde. Olúwa lé wọn Lórúkọ jáde. Jésù, Olúwa lé Lórúkọ wọn Jésù, jáde. Olúwa lé wọn jáde. Lórúkọ Gbogbo Jésù, àìsàn àti Olúwa ikú lé tí wọn bẹ jáde. nínú ọkàn mi, nínú àgọ́ ara, nínú Lórúkọ ayé mi. Jésù, Olúwa lé Olúwa wọn lé jáde. Jésù wọnú ayé mi wá, Olúwa lé wọn Lórúkọ jáde. Jésù, Olúwa lé Wọnú wọn àgọ́ jáde. ara mi wá, Olúwa lé wọn jáde. Lórúkọ Jésù, Wọnú Olúwa lé ìṣẹ̀dá wọn mi wá, jáde. Olúwa lé wọn jáde. Lórúkọ Ní Jésù, orúkọ Olúwa lé Jésù, wọn Olúwa jáde. lé wọn jáde. Ní Lórúkọ orúkọ Jésù, Jésù, Olúwa lé wọn Olúwa jáde. lé wọn jáde. Ní Lórúkọ orúkọ Jésù, Jésù, Olúwa lé Olúwa wọn jáde. jáde. Jésù wọnú mi Lórúkọ wá. Jésù, Olúwa lé Jésù wọn wọnú jáde. ayé mi wá. Jésù Lórúkọ wọnú ọkàn mi Jésù, wá. Olúwa lé wọn jáde. Jésù wọnú àgọ́ mi wá. Wọnú ayé mi Jésù wá. wọnú ilé mi wá. Lórúkọ Jésù, mo Jésù. jọ̀wọ́ fún akọ́pẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run lèmi ṣe àwa nílé Lórúkọ ẹ̀mí tí à ń kọ́. Jésù, Olúwa lé Akọ́pẹ́ wọn Ọlọ́run ló jáde. máa gbénú wa. Jésù Lórúkọ wọnú mi Jésù, wá. Olúwa lé wọn Jésù jáde. wọnú ayé mi wá. Lórúkọ Jésù wọnú Jésù, ayé mi wá. Olúwa lé wọn jáde. Olúwa wọnú mi wá. Olúwa Lórúkọ wọnú mi Jésù, wá. Olúwa lé wọn Olúwa jáde. wọnú mi wá. Olúwa wọnú mi Lórúkọ wá. Jésù, Jésù Olúwa wọnú lé mi wọn wá. jáde. Olúwa lé wọn jáde. Olúwa lé Lórúkọ wọn jáde. Jésù, Olúwa lé Olúwa wọn lé wọn jáde. jáde. Jésù wọnú mi Lórúkọ wá. Jésù, Gbogbo ibi Olúwa tí lé wọn àìsàn wà, jáde. àìsàn búburú, tí ikú wà, Lórúkọ tí Jésù, èṣù wà. Olúwa lé wọn Olúwa jáde. lé wọn jáde. Lórúkọ Olúwa lé wọn Jésù, jáde. Olúwa lé wọn Olúwa jáde. lé wọn jáde. Olúwa lé Lórúkọ wọn jáde. Jésù, Olúwa lé wọn Olúwa lé jáde. wọn jáde. Gbogbo ibi Olúwa tí lé wọn ikú wà, jáde. tí àìsàn wà, Olúwa lé Olúwa wọn lé wọn jáde. jáde. Olúwa lé wọn jáde. Lórúkọ Olúwa lé Jésù, wọn Olúwa jáde. lé wọn jáde. Olúwa lé wọn jáde. Olúwa lé wọn jáde. Ìkọ̀kọ̀ òkùnkùn wà, lórúkọ Jésù, Olúwa lé wọn Olúwa lé jáde. wọn jáde. Olúwa lé wọn jáde. Lórúkọ Jésù, Olúwa lé Olúwa wọn lé wọn jáde. Olúwa lé wọn. Jésù Olúwa Lórúkọ wa. Jésù. Àmín. Mo fẹ́ ka 1 John chapter 3 from verse 4. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ń rú òfin pẹ̀lú. Nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Ẹ̀ṣẹ̀ kò sí nínú rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ń gbé inú rẹ̀ kì í dẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ kò rí bẹ́ẹ̀ ni kò mọ̀. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín. Ẹni tí ó bá ń ṣe òdodo, ó já sí olódodo. Gẹ́gẹ́ bí òun ti ṣe olódodo. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Nítorí láti àìtèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí tí irú rẹ̀ ń gbé inú rẹ̀. Irú Ọlọ́run ń gbénú ẹni tí a ti pa Ọlọ́run bí. Ó ní nítorí tí irú rẹ̀ ń gbénú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀, nítorí pé a ti pa Ọlọ́run bí. Nínú èyí lé àwọn ọmọ Ọlọ́run farahàn àti àwọn ọmọ èṣù. Ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe ti Ọlọ́run, àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀. Nítorí èyí ni iṣẹ́ tí ẹ̀yin ti gbọ́ lé àìtèkọ́ṣe kí àwa kí ó fẹ́ràn ara wa. Ẹ ti gbọ́. Nínú èyí lé àwọn ọmọ Ọlọ́run farahàn àti àwọn ọmọ èṣù. Ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe ti Ọlọ́run. Àìṣòdodo tí wọ́n ti sọ di ẹ̀dá rẹ̀, ìwà rẹ̀ yẹn, ó mọ̀ pé ó sọ ọ́ di tèṣù ni. That on lying, not saying the truth, that you have turned into your own being. You don't know that it's turning you into the devils. Yes, unrighteousness that you have been used to. Àìṣòdodo tí wọ́n ti mọ́ ọ lára yẹn tó rò pé bẹ́bẹ́ ni. Ó sọ ọ́ di tèṣù, ó sọ ọ́ dẹran ayé ni. The unrighteousness acts that you are used to is only making you to be a devil's tool. Bí wọ́n ò mọ̀, bí wọ́n ò bá mọ̀, èṣù mọ̀.
If you don't know, the devil know. Àwọn àjẹ́ agbègbè rẹ, ilé bàbá, ilé ìyá rẹ mọ̀. The witches and wizards of your father's house, they knew this. Àwọn agbára ayé mọ̀. The wicked power of this world, they know. Gbogbo ohun tó dẹ̀ fi àrékérekè àtẹ̀sódodo kójọ bẹ́ẹ̀ni pé a fi iná dán wò ní ọjọ́ kan. Ìyẹn ni pé kò ní bá ọ kalẹ̀. Everything that you have used on righteousness to gather, the Bible says that they will use fire to test it one day. That means that it will not go far with you. O ṣe kúkú gba òdodo láyè kó gbọ́ Ọlọ́run láyè. Why won't you just receive the truth and let God reign in your life? Kí èṣù má bàa borí ẹ. So that the devil will not overcome you. Ẹ jẹ́ ká yí padà sí òtítọ́. Let us turn to righteousness. Ẹ jẹ́ ká jẹ́ ti Ọlọ́run. Let's be God's own. Sọ fún Ọlọ́run. Tell God, ṣàánú fún mi. have mercy on me. Wọnú ayé mi wá. Enter my life. Jésù Kristi. Jesus Christ. Wọnú àgọ́ yìí wá báyìí. Enter this my body now. Gbogbo ibi tó wà níbẹ̀ ṣẹ́. Every evil that is there. Àìsàn àti ikú tí ń bẹ níbẹ̀. Every sickness that is there. Olúwa bá wí. Lord, rebuke it. Olúwa lé jáde àdúrà. Father, send them out. Prayers in the name of Jesus. Lórúkọ Jésù. Every evil in my body. Lórúkọ Jésù. Father, rebuke Olúwa it ayé mi now. wá. Enter Olúwa my wọnú body ilé now. mi wá. Every Olúwa evil in my wọnú mi body, wá, rebuke wọnú it ayé mi wá. and send them Father, out. come into my life. In the Come, name of enter into Jesus. my Father, body, come my into heart my and life. spirit. Enter into In my the body, mighty name into of my Jesus, being. any seed of In the the devil, name of Jesus. any Gbogbo unrighteousness, irúgbìn ikú àti whatever that ìparun. is in there that is Gbogbo of devil, irúgbìn èṣù. Gbogbo rebuke irúgbìn it and ibi. chase them out in the Lórúkọ mighty name Jésù, of Olúwa Jesus. lé wọn Where jáde. our Wọnú friend ayé mi wá. said, whoever that is Lórúkọ doing evil, Jésù. whoever that Olúwa is lé doing ibi unrighteousness jáde, lé belongs to the òkùnkùn devil. jáde. Father, in the Gbogbo mighty irúgbìn name of Jesus, Lórúkọ he said, Jésù, whoever Olúwa that is lé wọn doing, jáde. whoever that is following Lórúkọ righteousness Jésù, Olúwa belongs lé to God. irúgbìn òkùnkùn Father, jáde. come into my life Lórúkọ and Jésù, rebuke Olúwa lé any irúgbìn unrighteousness, òkùnkùn jáde. any evil, every Lórúkọ sickness and Jésù, death. Olúwa lé Wọnú irúgbìn ayé mi òkùnkùn wọ Olúwa jáde. bá wí. Olúwa Báyìí bá wí fún wí, ayé báyìí mi. bí wí. Ẹ̀jẹ̀ Jésù tí Lórúkọ ibi ibẹ̀ Jésù, jáde. Olúwa lé Ọ̀gá ibi ibẹ̀ ògo jáde o. lórúkọ Jésù wọnú àgọ́ mi Lórúkọ wá. Jésù, Wọnú Olúwa wọnú ìṣẹ̀dá mi àgọ́ wá. mi wá. Wọnú ayé mi wá. Lórúkọ Wọnú ọkàn Jésù, mi Olúwa wá. wọnú ayé mi wá. Jésù o. Wọnú Wọlé. ayé mi Wọlé. wá. Wọlé wá. Lórúkọ Wọlé wá. Jésù, Olúwa wọnú Wọnú mi ayé wá. mi wá. Wọnú ayé mi wá. Wọnú Lórúkọ ẹ̀dá mi wá. Jésù, Olúwa wọnú Wọlé ayé wá. mi wá. Àkọ́pẹ́ ìwọ ni ìmọ́lẹ̀ àti ìgbàlà mi. Lórúkọ Ìwọ ni Jésù, Olúwa agbára wọnú ẹ̀mí ayé mi. mi wá. Àkọ́pẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run lèmi ń ṣe. Ẹ̀mí Lórúkọ Ọlọ́run yóò máa Jésù, gbé Olúwa bẹ̀. wọnú Èmi ayé mi ìṣe wá. ti ara mi mọ́ débi tí màá wá jẹ́ ti ayé. Lórúkọ Mi ìṣe Jésù, ti ara Olúwa mi débi wọnú tí màá ayé jẹ́ mi ti wá. òkùnkùn. Mo jẹ́ ti Ọlọ́run. Lórúkọ Jésù Jésù, wọnú Olúwa ayé mi wọnú wá. ayé mi Gba wá. àkóso gbogbo ara mi. Gba Lórúkọ àkóso Jésù, ẹ̀yà Olúwa ara mi. wọnú ayé Olúwa mi gba wá. àkóso ọkàn mi. Wọnú ayé mi Lórúkọ wá. Jésù, Wọnú Olúwa wọnú àgọ́ mi ayé wá. mi wá. Wọnú ayé ọmọ, wọnú ayé aya. Lórúkọ Jésù, Wọnú Olúwa ayé wọnú ọkọ. ayé mi wá. Wọnú ayé àwọn èèyàn wọ̀nyí. Olúwa Lórúkọ wọlé. Jésù, Olúwa wọnú Olúwa ayé mi wọlé. wá. Olúwa wọlé. Lórúkọ Olúwa Jésù, wọlé. Olúwa wọnú ayé Olúwa mi wá. wọlé. Olúwa wọlé. Lórúkọ Olúwa Jésù, wọlé. Olúwa wọnú Kí ayé ibi mi wá. jáde nínú ayé mi. Kí ibi Lórúkọ jáde. Jésù, Olúwa Kí èṣù wọnú ayé jáde. mi Kí wá. òkùnkùn jáde. Olúwa Lórúkọ wọnú ayé Jésù, mi wá. Olúwa jẹ́ kí Jésù òkùnkùn jáde. Olúwa wá. Àmín. Ẹ sọ fún Ọlọ́run. Tell God. Bíbélì pé àwọn tí ń tà tí ń rà ó ní wọ́n jókòó kabẹ̀ ni. The Bible said those who are selling and are buying, they sat down there In the temple nínú ilé Ọlọ́run. inside the temple of God. Ìwé mímọ́ nínú ìwé Tẹsalóníà yẹn ó ní ní tẹ́ḿpìlì Ọlọ́run ó ní ọkùnrin ẹ̀ṣẹ̀ ní ń bẹ níbẹ̀ ó ló ń gbéraga sí ìmọ̀ àti òdodo Ọlọ́run. In that book of Thessalonians, the Bible said that man of sin is there and they are lifting themselves high against the righteousness of God. In the temple of God, that is in the temple of God. In the temple of God. He said the man of sin is there sitting down there. Amen. Amen. Mo fẹ́ kó o gbọ́n Jésù lọ. I want you to be wiser than the devil. Sọ fún Ọlọ́run. Tell God, Ọkùnrin ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú àgọ́ mi. the man of sin that is in my body. Do you know Ọlọ́run sọ ni pé Ọlọ́run yóò fi èmi imú pa. Tí Ọlọ́run bá fẹ́ pa, tí wọ́n sì jẹ́ tó sì jẹ́ òun Olúwa rẹ̀, yóò jọ pa yín run ni. The Bible said that God will use the breath of his nose to kill him. If God wants to kill him and he's your Lord, he will kill both of you.
nítorí ó ń gbénú àgọ́ rẹ ni. Because it's living inside your body. Ìwọ fúnra ẹni kó lè jáde báyìí. It is you yourself that should send him Ọkùnrin out ẹ̀ṣẹ̀ now. ló ń gbénú ayé ẹ̀ tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló mi múmu tiẹ̀. It is the man of sin that is living in your life that makes sin to be like your drink. Ó ní ò jẹ́ ó bẹ̀rù Ọlọ́run rárá. That is why you do not even fear God at all. Ẹlòmíì bó ṣe ló ń gbàgbọ́ tó ṣe ń gbàdúrà tó yẹn á tún máa ṣògùn á máa ṣẹbọ á máa bọ gbogbo ìwà ìdọ̀tí ayé yìí nítorí ọkùnrin ẹ̀ṣẹ̀ ń gbénú ayé ẹ̀ ni. Some people, even as much as they said they claim to be praying, they will still be going to the herbalists and be doing all manner of things. It's because the man of sin is living in their life. Ohun tó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni ọ́. If you are a true Christian, Iṣẹ́ wo lògùn fẹ́ ṣe fún ọ tí ò sínú agbára Ọlọ́run? what exactly will the herbs do for you that is not in the power of God? Ọlọ́run agbára Ọlọ́run kan ṣoṣo ló dá ohun gbogbo. It is this same one single power of God that created all things. Agbára Ọlọ́run sì ni wọn ò lè dá, wọ́n lè bà oògùn àtewé àtegbò tó ṣe kalẹ̀, wọ́n lè bàjẹ́ níṣẹ́jú àyá, ṣùgbọ́n wọn ò lè bà agbára Ọlọ́run jẹ́. They can spoil the herbs, everything that you do with your herbs and your leaves, but they cannot spoil the power of God. Nítorí ẹ̀mí làwọn tí wọ́n ń bá lò tó mọ̀ yẹn, àjẹ́ mèrè oṣó ayé ni wọ́n, gbogbo ewé egbò yẹn ò lágbára lórí wọn, ṣùgbọ́n tó bá jẹ́ nínú Jésù ló wà, wọn ò ní wá sí ìmọ́lẹ̀, èyí tó bá wá sí ìmọ́lẹ̀ á bá wí ni. All these leaves and herbs that you are using, it has limited power. If you are in Jesus, they cannot come to where you are, because if they come to the light, they will be rebuked. Sọ fún Ọlọ́run. Tell God. Ọkùnrin ẹ̀ṣẹ̀. That man of sin. Mi ò sọ pé wí àtegbò Ọlọ́run kọ́ ló dáa, ṣùgbọ́n níbi tó lè ṣe mọ́, ó ṣe sin Ọlọ́run òtítọ́ kó gba agbára Ọlọ́run. I'm not saying that they live and have. It is not God that created it, but it has a limit, a power. Why don't you just worship God and let God to reign over your life? Sọ fún Ọlọ́run. Tell God. Ọkùnrin ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ayé mi. That man of sin in my life. Ó ti ń ṣàkóso ayé mi. He has been taking control of my life. Tó mú mi ṣàìsàn tó sì mú mi tí ó pa mí. That is making me to be sick and is ready to kill me. Olúwa ṣe ìdájọ́ ẹ̀ nínú àgọ́ mi. Father, judge it in my body. Nítorí tẹ́ḿpìlì Ọlọ́run lèmi ń ṣe. Because my body is the temple of God. Olúwa ṣe ìdájọ́ ọkùnrin ẹ̀ṣẹ̀ nínú mi àdúrà. Judge the man of sin in my being. Prayers in the name of Jesus. Olúwa lórúkọ Jésù dá ọkùnrin ẹ̀ṣẹ̀ lẹ́jọ́. Ọkùnrin ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú mi. Ọkùnrin ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ayé mi. Ọkùnrin ẹ̀ṣẹ̀ tó ti jókòó nínú ọkàn mi. Ọkùnrin ẹ̀ṣẹ̀ tó ń bẹ nínú àgọ́ mi. Olúwa ṣe ìdájọ́ ẹ̀. Olúwa dá lé ẹjọ́. Olúwa dá lé ẹjọ́. Ọkùnrin ẹ̀ṣẹ̀ tó ń ṣiṣẹ́ àìsàn àti ikú nínú àgọ́ mi, nínú ẹ̀dá mi. Olúwa ṣe ìdájọ́ ẹ̀. Olúwa ṣe ìdájọ́ ẹ̀. Olúwa ṣe ìdájọ́ ẹ̀. Olúwa dá lẹ́jọ́. 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 Jésù, ìwọ nìmọ́lẹ̀ ayé, wọnú àgọ́ ara mi, wọnú ìṣẹ̀dá mi, wọnú ẹ̀mí mi, wọnú ayé mi. Dá ọkùnrin ẹ̀ṣẹ̀ ilẹ́jọ́. Dá ọkùnrin èṣù ilẹ́jọ́. Ọkùnrin ẹ̀ṣẹ̀ nínú àgọ́ mi fún àìsàn àti ikú. Father, judge such that man of sin. Olúwa ṣe ìdájọ́ ẹ̀. Judge the man of sin that seated in the temple of God in my life, that is causing me to be sick and to die, that is causing all sorts of evils in my life, that is making me sinning in order to chase God out of my life, in order to destroy me, that has taken my heart as his own throne. Father, judge such a man of sin. Judge that spirit in the name of Jesus. Olúwa bá ọ wí ọkùnrin ẹ̀ṣẹ̀. Tẹ́ḿpìlì Ọlọ́run lèmi ń ṣe. Akọ́gbé mímọ́ ni mí. Ẹ̀mí Ọlọ́run yóò máa gbénú mi. Olúwa bá ọ wí. Olúwa bá ọ wí. Ègbé ni fún ọ. Ègbé ni fún ọ. Gbogbo ọkùnrin ẹ̀ṣẹ̀. Àìsàn àti ikú. Gbogbo kánsà. Gbogbo HIV. Gbogbo corona. Tuberculosis. All sorts of sickness. All sorts of disease and evil. I rebuke you in the name of Jesus. Takọ́ wípé bí ẹnikẹ́ni bá ti lóun bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, Ọlọ́run yóò parun. Olúwa pa ọ̀run lónìí. Ìwọ ọkùnrin ẹ̀ṣẹ̀, ọfà ayé, ọfà oṣó, ọfà àjẹ́, ọfà òkùnkùn. Olúwa bá ọ wí. Iná kó jú ọ. Iná jú ọ. Kí iná jú ọ, iná kó jú ọ nínú
àgọ́ ara mi iná kó jó ọkùnrin ẹ̀ṣẹ̀ nínú ayé aya ọmọ àti ọkọ nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ Ọlọ́run iná kó jó ọkùnrin ẹ̀ṣẹ̀ iná kó jó ọ iná kó jó ọ gbogbo àìsàn gbogbo àìlera iná kó jó ọ Olúwa bá ọ wí Olúwa bá ọ wí Olúwa bá ọ wí Jésù Olúwa wa. In Jesus' name we have prayed. Mo fẹ́ kó fi ẹ̀mí àìmọ́ bú lónìí. I want you to rebuke unclean spirits today. Ẹ̀mí àìmọ́ ni atọ́kùn àìsàn àti ikú. It is unclean spirit that is the convener of sickness and death. Ẹ̀mí àìmọ́ òun ni atọ́kùn ẹ̀ṣẹ̀ onímúni dẹ́ṣẹ̀. It is unclean spirit that is the convener of sin. It is the one that makes one to sin. Òun náà ló máa ń pọ́n ni lójú. It is the one that torments. Ẹ̀mí àìmọ́ ni. It is an unclean spirit. Mo fẹ́ kó sọ fún Ọlọ́run. I want you to tell God. Mo fẹ́ kó sọ fún Jésù Kristi. I want you to tell Jesus Christ. Ẹ̀mí àìmọ́ tó wà nínú ayé mi. Unclean spirit that is in my life. Ẹ̀jẹ̀ Jésù ti jáde. Let the blood of Jesus push it out. Ẹ̀jẹ̀ Jésù ti jáde. Blood of Jesus, push it out. Ẹ̀mí àìmọ́ tó wà nínú àgọ́ mi nínú ìṣẹ̀dá mi. Unclean spirit in my being, in my Ẹ̀mí àìmọ́ tí body. ń gbénú àgọ́ mi. Unclean spirit in my body. Ẹ̀jẹ̀ Jésù lè jáde. Let the blood of Jesus send it out. Bóyá àdúrà. Prayers in the name of Jesus. Ní orúkọ Jésù. Lórúkọ Ní Jésù. orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Ẹ̀mí Jésù. àìmọ́ tó ń gbénú àgọ́ ara mi, tó ń gbénú etí mi, tó ń gbénú orí mi, tó ń gbénú ọkàn mi, tó ń gbénú intestine mi, tó ń gbénú omi ara àti ẹ̀jẹ̀ mi. Lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù tí jáde. 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 Ẹ̀mí òkùnkùn, ẹ̀mí àìmọ́, ẹ̀mí ẹ̀ṣẹ̀, ẹ̀mí búburú, ẹ̀mí ibi, ẹ̀mí tó lòdì sí àlàáfíà, ẹ̀mí tó lòdì sí Ọlọ́run. Olúwa bá ọ wí. Ẹ̀mí àìmọ́ nínú ìjọ Ọlọ́run nínú ayé àwọn ènìyàn Olúwa mọ̀ bá ọ wí. Iná kó jú ọ. Ẹ̀jẹ̀ Jésù tí jáde. 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 Olúwa bá ọ wí. Olúwa bá ọ wí. Olúwa tó dá mi bá ọ wí. Ẹni tó yàn mí fẹ́ bá ọ wí. Ẹni tó kú fún mi bá ọ wí. Ẹni tó dá mi láti máa gbénú mi bá ọ wí. Ẹni tí mo gbàgbọ́ tí mò ń sìn bá ọ wí. Mi ò fẹ́ ọ ẹ̀mí àìmọ́, ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́. Ẹlòmíì ọmọ Ọlọ́run ni ṣùgbọ́n lẹ́mí àjẹ́. Ẹlòmíì kìrìsìtẹ́nì ni ó ń lọ chọ́ọ̀chì. Ó lẹ́mí àjẹ́, ó lẹ́mí èmèrè. Ẹ̀mí tó fẹ́ pa ọrùn ni. Ẹ̀mí àìmọ́ iná kó jú ọ. Iná kó jú ọ. Iná kó jú ọ. Iná kó jú ọ. In Jesus' name we have prayed. Amen. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí. Many children of God today, Bíbélì wípé the Bible says, ẹnikẹ́ni tí ò bá ti ní ẹ̀mí ti Ọlọ́run, whosoever that doesn't have the spirit of God, ó ní kì í ṣe ti Ọlọ́run. the Bible says is not of God. Àìmọye ọmọ Ọlọ́run lónìí Many so-called children of God today, tí wọ́n jẹ́ ọkùnrin àti obìnrin, both female and male, ọ̀pọ̀ wọn ló lẹ́mí àjẹ́, wọ́n sì wà ní chọ́ọ̀chì. many of them still have the spirit of witches and they are in the church. Kẹ́ ẹ tó wí wá ti ní ọmọ chọ́ọ̀chì báyìí ni mí, I'm a believer and it's a lie. Àjẹ́ Before- gidi ni wọ́n. Before àjẹ́. you say anything, they will say, I belong to this so church, and it's a lie. They are real witch. Ọmọ chọ́ọ̀chì yẹn dẹ̀ ni wọ́n lòótọ́ ṣùgbọ́n ẹ̀mí àjẹ́, ẹ̀mí èmèrè, ẹ̀mí oṣó wà nínú wọn. Even though they belong to that church, but they have the spirit of wizards, spirit of witches inside them. Mo ti lọ sí ìlú kan ní Nàìjíríà rí tí mo lọ ṣiṣẹ́ Ọlọ́run. I went to do some work in Nigeria in one town like that. Mo dẹ̀ pàdé ọkùnrin kan, orúkọ ìgbàgbọ́ gidi ló ń jẹ́. Wọ́n sì fi ṣe aṣojú nínú chọ́ọ̀chì tó lórúkọ ní Nàìjíríà ni. Wọ́n sì fi ilé rẹ̀ ṣe ibi tí àwọn Fellowship what do they call it? House Fellowship Center. House Fellowship Center. Wọ́n dẹ̀ fi ṣe district leader. Òun ni àwọn èèyàn máa lọ sílé ẹ̀ níjọ́ Sunday fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ilé ẹ̀ báyìí Bible, posters Jesus. Ẹni tí mo sọ ètò fún mi ní Bible. Àgbà tí mo sùn lé ẹ̀ mo rí i pé ó lẹ́mìí èṣù. Ó máa ń lọ ìpàdé. Mo sọ fáwọn tó súnmọ́ mo ní brother ìlẹ́mìí èṣù. Wọ́n ní láíláí. Wọ́n ní coordinator ni. Mo ní yóò jẹ́wọ́ kí n tó lọ torí màá lọ bá. Mo lọ bá mo ní ó lẹ́mìí èṣù. Ó kọ́kọ́ ń jiyàn.
I have been to a place in Nigeria where I met somebody that used to be a district or fellowship leader, and I discovered that he has a spirit of dark, a spirit of evil spirit, and they believe he's a leader. And even this person has dashed me Bible before, but I told the people that are closer to him that this person have an unclean spirit, Witchcraft spirit. witchcraft spirit. Ó ṣòro fún wọn láti gbàgbọ́. It's very unbelievable to them. Ojú mi báyìí tí n bá sùn lóru, ojú mi ló ṣe máa lọ ìpàdé lóru. When I sleep in the night, God will reveal to me how he's flying to go and do meeting of Ojú mi witchcraft. ló ṣe máa dé ní ìdájí. And when he comes back, I will know. Tó bá ń lọ, màá máa gbàdúrà. When he's going, I will be praying. Tó bá dé, á bá mi lórí àdúrà náà. When he comes back, he will meet me praying. Ó wá lọ bá àwọn tó mọ̀ mí, ó ní ṣé àǹjẹ̀nú, is this man a spirit or human being? He went and meet the people that know me to find out if I'm a human being or I'm a spirit. Wọ́n ní kí ló dé? They asked him why. Ó ní kì í sùn ni. He said because he doesn't sleep. Ó ládùúrà ló máa ń gbà ṣá. He said he always pray. Ní ọjọ́ tí màá lọ ká mọ́nú ilé ẹ̀, And one day I decided to go and meet him in his house. mo lọ bá a ní. I went to meet him. Mo sọ fún mo ní o lẹ́mìí èṣù. I told him, I said, you have evil spirit. Ọlọ́run rán mi sí ọ láti gbà ọ́ lónìí. And God sent me to you today to deliver you. Ó ní rárá òun ò lẹ́mìí èṣù o. He said, no, I don't have evil spirit. Mo ní mo rí èṣù tó ń sọ̀rọ̀ látara ògiri ń sìn pé kó o má dáhùn kó mo ló fẹ́ pa ọ́run ni o. And while I was talking to him, I told him, I said, I saw the devil telling you not to say the truth. It's because he wants to kill you. Mo ní tí mo bá fi jáde ń bì. I said, if I go out of this place Tó o bá jẹ́wọ́ fún mi. and you do not tell me the truth, Kó tó pé ọjọ́ méje tí mo fẹ́ kúrò nílùú tẹ́ wàá kú. before the end of 7 days, I will leave this town, you will die. Mo ṣe fẹ́ jáde ó bá dì mí mo bá jẹ́wọ́. When I want to leave his house, he hold my leg and he confessed. Ọmọ Ọlọ́run ni ṣùgbọ́n kò lẹ́mìí Ọlọ́run. He's a so-called child of God, but he doesn't have the spirit of God. Àìmọye àjẹ́ ní chọ́ọ̀chì lónìí, wọ́n á sì máa fèdè sọ̀rọ̀, wọ́n á sì lọ́mọ ẹ̀mí àjẹ́, ẹ̀mí èmèrè, ẹ̀mí oṣó ló ń bẹ nínú wọn. There are many people in the church today, and they will be speaking in tongue, and they are having the spirit of witchcraft, the spirit of wizard. Àìmọye ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó ti lọ gbẹ̀mí inú omi, á dẹ̀ máa ṣe miracle, ó ti gbẹ̀mí èṣù, ó ti gbàgbára ayé, á dẹ̀ máa ṣe miracle, wọn ì ṣe ti Ọlọ́run. There are many men of God today that they will go and receive the spirit of mommy water to be doing miracles, and they are not of God, they are of the devil. Tó o bá ti lẹ́mìí Ọlọ́run, Once you don't have the spirit of God, ti Ọlọ́run kọ́ ni ọ́. you are not of God. Ẹ̀mí tó ń gbénú rẹ, The spirit that is living inside you, òun ló sọrú ọmọ ẹni tí ìwọ ṣe. that is what tells the kind of person you Tó are. bá jẹ́ ẹ̀mí èṣù ni ọmọ èṣù ni ọ́. If it's the spirit of the devil, you are a son of the devil. O lè tan pásítọ̀, o lè tan Ọlọ́run. You can deceive your pastor, but you cannot deceive me. O lè tan ọkọ tàbí ìyàwó rẹ, o lè tan Ọlọ́run. You can deceive your husband or your wife, but you cannot deceive God. Ìwọ fúnra ẹ mọ̀ pé o lẹ́mìí èṣù. You yourself know that you have the spirit of the devil. Ìwọ ni wọ́n dá iná ọ̀run àpáàdìdè. Tó o bá ti jọ̀wọ́ ẹ̀mí yẹn, tó o bá kú pẹ̀lú ẹ̀mí èṣù, ẹni bá ti kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni pé yóò parun ni. Bíbélì pé iná ọ̀run àpáàdì lọ́lọ́run dá fún Sátánì àti àwọn ẹni tiẹ̀. Oníbẹ̀lá ó dá onírúurú agbárí onírúurú àwọn ènìyàn búburú sí. The Bible says that the fire of hellfire were created for the devil and his own people. Once you don't have the spirit of God, you are of the devil. O gbọ́dọ̀ yí padà lónìí. You must turn back today. Kò sí tẹ́mi èṣù fẹ́ ṣe fún ọ, tẹ́mi Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. There is nothing the evil spirit want to do for you that the spirit of God cannot do more and more for you. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàdé láyé tí wọ́n sì jẹ́ Kírísítẹ́nì tán sì lẹ́mìí èṣù. Àti ẹ̀gbọ́n tó o bá pèrè ní Kírísítẹ́nì tó o ní Mùsùlùmí àbálá àbólóòṣà àbí oṣó àbájẹni àgbọ̀ yẹn. Ṣùgbọ́n why calling yourself a Christian without having the spirit of possessing the spirit of God? But you rather possess evil spirit and you are keeping it. Ó máa pa ọrùn ni. Why I will not blame anybody that if he said he's a Muslim or any other religion. But what about when you now call yourself a Christian and you are possessed by evil spirit and you know it, you are keeping it, it will destroy you eventually.
Mo fẹ́ kó gbàdúrà. I want you to pray. Mo fẹ́ kó yí padà lónìí. I want you to turn today. Mo fẹ́ kó jẹ́ ti Ọlọ́run. I want you to become God. Mo fẹ́ kó bá ẹ̀mí èṣù inú ẹ̀yẹn wí lónìí. I want you to rebuke that evil spirit in you Mo today. sọ fún Ọlọ́run. You tell God, Ẹ̀mí àìmọ̀ tí ń gbénú mi. the unclean spirit that is living inside me, Ẹ̀mí èṣù tó ń gbénú ayé mi yẹn. the evil spirit that is living in my life, Ẹ̀mí àìsàn àti ẹ̀mí ikú tó ń gbénú ayé mi yẹn. the spirit of sickness and death that is living in my Ẹ̀mí life, èmèrè ẹ̀mí inú omi tó ń gbénú ayé mi yẹn. that spirit of mummy water that is living in my life, Olúwa dá iná sun jẹ́ kí iná ẹ̀ jó báyìí. let your fire consume it now. Iná Ọlọ́run máa jó nínú ayé mi. Let the fire of the Holy Ghost consume it now in Ẹ̀mí my life. àkùnkùn, ẹ̀mí ẹ̀ṣẹ̀, ẹ̀mí èṣù, ẹ̀mí àìsàn àti ikú, iná máa jó. Let the spirit of death, spirit of sin, spirit of evil spirit that is in, let the fire of God consume it now. Ó yá prayer in the name of Jesus. Iná máa jó. Lórúkọ Iná Jésù. máa jó. Gbogbo ẹ̀mí ẹ̀ṣẹ̀, ẹ̀mí ikú, Ẹ̀mí ẹ̀mí èṣù, ẹ̀mí òkùnkùn, ẹ̀mí èṣù, gbogbo ẹ̀mí ẹ̀mí òkùnkùn. ibi, ẹ̀mí Lórúkọ ìparun, Jésù, ẹ̀mí iná ọ̀run Ọlọ́run kó máa àpáàdì jó. tó wà nínú ìṣẹ̀dá àti inú Tó àgọ́. wà nínú ẹ̀ṣẹ̀ Iná àti àgọ́ ò mi. máa Iná jó dà. ẹ̀mí iná In iná the ẹ̀mí name mímọ́ of ó yá Jesus. máa jó. Consuming fire, consume such a Lórúkọ thing in Jésù. my life. In the Every mighty name spirit, of Jesus. spirit of Iná máa evil, jó. spirit of Mo sickness gbé and lẹ́lẹ́ death olórí. Ẹ̀mí in àìsàn, my ẹ̀mí life, ikú, in my wife's ẹ̀mí life, in my cancer, children's ẹ̀mí life, in ìparun, the name ẹ̀mí of Jesus. tuberculosis, ẹ̀mí Ẹ̀mí corona, àìsàn àti ẹ̀mí ikú AIDS, ẹ̀mí lórúkọ ìparun, Jésù iná kó ẹ̀mí máa òmèrè jó. oṣó, ẹ̀mí ibi, Ẹ̀mí àìmọ́ ọkọ̀ tó wà nínú òkùnkùn. ayé mi, Iná máa iná jó. máa jó. Iná máa jó. Iná Lórúkọ máa Jésù jó. iná kó Iná máa máa jó. jó. Iná máa jó. Lórúkọ Lórúkọ Jésù iná kó Jésù. máa jó. Iná máa jó. Jó ọ̀run Lórúkọ jó. Jésù Ní iná kó orúkọ máa Jésù. jó. Àgọ́ mi gba iná Ọlọ́run. Lórúkọ Jésù Iná kíná máa kó máa jó. jó. Èṣù ò rí bí dúró sí. Lórúkọ Òkùnkùn ò rí bí Jésù dúró kíná sí. kó máa jó. Àfáyé ò rí bí dúró sí. Ẹ̀mí Lórúkọ àjẹ́. Jésù gbogbo Ẹ̀mí ẹ̀mí àìsàn, mùjẹ̀mùjẹ̀ ò rí bí dúró sí. gbogbo ẹ̀mí Oníṣòwò má ni ṣe mo má jẹrẹ bá mo ṣe jẹrẹ yọrí, àwọn tó. ẹ̀mí tí Tẹ́ ẹ kì bá í ṣe lẹ́gùn ẹ̀mí ẹ̀jẹ̀ ó kù Ọlọ́run ẹ̀jẹ̀ níyó. nínú Iná ẹ̀dá mi, máa nínú jó. ayé mi. Iná jó. Iná Iná Ọlọ́run jó. máa jó. Akọ́pẹ́ Iná iná ní Ọlọ́run ọ̀rọ̀ máa Ọlọ́run. jó. Òòlù ní tí Iná fún Ọlọ́run àpáta kó tútù. máa jó. Iná ní tí Iná jó Ọlọ́run nínú. máa jó. Lórúkọ Jésù. Lórúkọ Iná Jésù máa jó. iná máa jó. Ẹ̀mí èṣù. Ẹ̀mí Lórúkọ àìsàn. Jésù Ẹ̀mí ẹ̀mí àìmọ́. ẹ̀ṣẹ̀, Ẹ̀mí ẹ̀mí ikú. Iná lórúkọ jó. Jésù iná máa Olúwa jó jó. ọ̀run. Olúwa Lórúkọ jó ọ̀run. Jésù Olúwa Olúwa fi jó iná ọ̀run. rẹ̀ jó Olúwa wọn. jó ọ̀run. Iná Olúwa jó Ọlọ́run kó ọ̀run. máa jó. Olúwa jó ọ̀run. Lórúkọ Olúwa jó Jésù iná jó Ọlọ́run ọ̀run kó dànù. máa jó. Gbogbo ẹ̀mí ikú Iná Ọlọ́run kó nínú máa ayé jó. àwọn èèyàn yìí. Ọlọ́run máa Lórúkọ dá iná Jésù sun. iná Ọlọ́run máa Ọlọ́run máa jó. dá iná sun. Iná Iná Ọlọ́run máa òtútù. jó. Iná ẹyin iná. Iná Lórúkọ ọ̀run àpáàdì. Jésù Tí Ọlọ́run ti iná jáde Ọlọ́run máa Sátánì jó. àti àwọn ọmọ ogun ẹ̀. Ẹ Lórúkọ máa Jésù iná jóná. Ọlọ́run Ẹ máa máa jó. jóná. Be Iná consumed Ọlọ́run máa in jó. the name of Jesus. Iná Be Ọlọ́run máa jó. consumed. Iná jó ọ̀run. Lórúkọ Iná jó Jésù ọ̀run. Bí iná ẹnikẹ́ni bá Ọlọ́run kó múra máa jó. láti pa tẹ́ḿpìlì mi jẹ́, Lórúkọ Bíbélì pé Jésù Ọlọ́run yóò pa ọ̀run. iná Iná Ọlọ́run kó pa máa ọ̀run. jó. Iná pa Lórúkọ ọ̀run. Jésù Ọfà èṣù. Ọfà iná Ọlọ́run kó òkùnkùn. máa jó. Ọfà ayé. Iná Iná Ọlọ́run jó. máa jó. Iná jó. Iná Lórúkọ jó. Jésù Iná Ọlọ́run iná jó Ọlọ́run máa ọ̀run jó. dànù. Lórúkọ Jésù iná Jésù Ọlọ́run kó máa Olúwa jó. wa. Àmín. Àkọ́kọ́ dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara. The Bible says he condemns sin in the body. Sọ fún Ọlọ́run. Tell God, Olúwa dá ìṣàn lẹ́bi nínú àgọ́ yìí. Father, condemn sin in my body. Ó kù sọ́wọ́ ẹ̀ tó o bá gbàdúrà dáadáa. It is now your fault if you don't pray very well. Tí Ọlọ́run bá pe ìpàdé báyìí, ó máa ń rìn níbẹ̀ ju pé dádì ẹ gbàdúrà fún mi lọ. When God calls a meeting like this, he walks there more than for you to just call for me to pray for you. Bíbélì pé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wa lé ara dá. The Bible says he sent his word and healed them. Ọ̀rọ̀ rẹ̀ ló rán yìí pé dídojú ìjà kọ èso àti ikú. Ọ̀rọ̀ náà ládẹ̀ ń sọ ọjọ́ àkọ́kọ́. Mo sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. A bẹ̀bẹ̀ fún àánú láti gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ọjọ́ èkejì mo sọ nípa ìdáláre pé nípa ìgbàgbọ́ là ń dá wa láre lọ́wọ́ ẹ̀bi tó bí àìsàn àti ikú. Ọjọ́ ìkẹta mò ń sọ pé àgọ́ rẹ tẹ́ḿpìlì Ọlọ́run. Ta ni wọ́n fi fún sí èṣù ni àbí Ọlọ́run? Tó o bá bá gbogbo ìpàdé ìrìn tó o sì gbàdúrà ogun ayé ẹ gbọ́dọ̀ tí o bá ti ṣẹ́ ó kù sọ́wọ́ ẹ. If you pray if you join us in this meeting and you pray very well, the problem of your life must go. If it doesn't go, it is in your hand. Because on the first day, the topic was death is the wages of sin. And the second day, we are talking about we are being justified by faith in Christ to deliver you from any guilty or any condemnation. The third day, we are talking about the temple of God, that you are supposed to be the temple of God, not the temple of the devil.
If God lives in you, you are totally delivered from sickness, disease, and death. If devil lives in you, you are of destruction. And if you don't go according to the program and pray fervently, you might not conquer, and that is your fault. But if I were you, so far the word has been sent, God has come to heal you. If you comply with this word and you pray fervently, you are healed and you will be delivered. I want you to pray now. Condemn sin in my body. Prayer in the name of Jesus. Olúwa dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú mi. Olúwa dá ẹ̀ṣẹ̀ lẹ́bi láyé mi. Dá àìsàn lẹ́bi. Gbogbo àìsàn. Ibi kì í ṣe ibùgbé rẹ̀. Gbogbo ọfà òkùnkùn ayé. Gbogbo ọwọ́ ibi. Ibi kì í ṣe ibùgbé rẹ̀. A dá mi ní arẹwà ọkùnrin. Kí n lè jẹ́ àwòrán Ọlọ́run ni. I was made as an image of God to represent God, not of the devil. I am of God. Every evil arrow in this body, in this tabernacle, I condemn you. I rebuke you. I consume you in the name of Jesus. Any form of sin, any form of evil, any evil seed, you are condemned. Because I am of God. I am the temple and tabernacle of God. I have nothing to do with any idol or evil. I have nothing to do with darkness. I condemn you. Sin, I condemn you. Death, I condemn you. Infirmity, I condemn you. In the name of Jesus. In Jesus' name we are free. I want you to tell God, Father, sanctify me. Olúwa, sọ mí di mímọ́. Fi ẹ̀jẹ̀ rẹ sọ mí di mímọ́. Fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Fi ẹ̀jẹ̀ rẹ gbà mí. Fi ẹ̀jẹ̀ rẹ àdúrà ní orúkọ Jésù. Ọlọ́run tó dá ọ̀run ayé sọ mí di mímọ́. Ọlọ́run tó ní mí fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. 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 Bíbélì pé mímọ́ ni ilé rẹ̀. Sọ mí di mímọ́. 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 Lórúkọ Jésù. Olúwa o, sọ mí di mímọ́. Sọ mí di mímọ́. Sọ mí di mímọ́. Nípa agbára tó wà ní ẹ̀jẹ̀ Òdúà àgùntàn. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Sọ mí di ibùgbé rẹ̀. Lórúkọ Jésù. Olúwa sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Wọ́n máa gbénú ayé mi. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. Kí n máa rí pé mi gan Ẹ̀jẹ̀ fò lé Jésù ọ̀run. sọ mí. Kí n máa gbé ọ̀run, kí n máa gbé Ẹ̀jẹ̀ ayé. Jésù sọ Kí mí n máa di gbé mímọ́. orí ìtẹ́ ní gbogbo ìgbà. Wọ́n máa Sọ gbénú mí di mi. mímọ́. Sọ Ẹ̀jẹ̀ mí di Jésù bí sọ tó mí di gbé. mímọ́. Ọ̀gá ògo, Ẹ̀jẹ̀ sọ Jésù mí di sọ mí di mímọ́. mímọ́. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di Ẹ̀jẹ̀ mímọ́. Jésù sọ Make mí me di mímọ́. whole. Blood of Lórúkọ Jesus, as Jésù. the temple and tabernacle of Ẹ̀jẹ̀ God. Jésù Sanctify sọ me mí and di make me mímọ́. whole. In Ẹ̀jẹ̀ the Jésù name sọ of mí Jesus. di mímọ́. God, Ẹ̀jẹ̀ make me Jésù sọ whole. mí di Make mímọ́. me your temple and your Ẹ̀jẹ̀ Jésù tabernacle sọ mí so di that you mímọ́. be living in me. Ẹ̀jẹ̀ In Jésù the sọ mí di mímọ́. name of Jesus. Ẹ̀jẹ̀ Make me Jésù sọ mí whole. di mímọ́. Blood of Ẹ̀jẹ̀ Jesus. Jésù. Sanctify me. Ẹ̀jẹ̀ Sanctify me. Jésù. Sanctify Ẹ̀jẹ̀ me. Jésù. Sanctify me. Ẹ̀jẹ̀ Sanctify me. Jésù. Sanctify Ẹ̀jẹ̀ me. Jésù. Sanctify me. Ẹ̀jẹ̀ Sanctify me. Sọ Jésù. mí di mímọ́. Sọ mí Sọ di mí di mímọ́. Sọ mímọ́. mí di mímọ́. Sọ Lórúkọ Jésù Jésù. Olúwa wa. Àmín. Wọ́n fi ayé ẹnìkan mi, mo dẹ̀ rí ìtẹ́ èṣù níbẹ̀. Somebody's life was shown to me now, and I saw the throne of the devil there. But ṣùgbọ́n mo rí pé afẹ́ tó jókòó lórí ìtẹ́ náà lulẹ̀. But I saw that the person that is sitting on that throne was being destroyed, was being pulled off. Mo sì rí pé ọwọ́ Ọlọ́run mú ìtẹ́ náà kúrò. I saw the hand of God removing that throne, Léyìí tó túmọ̀ sí wípé which means power must change hand. Ọlọ́run ti wá sí ayé rẹ̀, ó ti wá sínú ẹ̀dá rẹ̀ yẹn. that God has come into that your being, to that your life. Ọlọ́run ti ṣí òkùnkùn àti èṣù àti bí ayé yẹn nídìí. God has dethroned the devil and the darkness of your life. God has dethroned them. Mo rí pé Ọlọ́run ṣí ilẹ̀kùn ibì kan, ó sì lọ mú ẹnìkan jáde nínú àhámọ́ rẹ̀. I saw that God opened the door of somewhere, and He went and delivered somebody from his bondage.
mo rí pé wọ́n yan ẹ̀mí búburú kan ti ẹnìkan láti máa pọ́n lójú ṣùgbọ́n ìmọ́lẹ̀ mọ́ Ọlọ́run sì gbà á. I saw that there was somebody that an unclean spirit, a spirit was sent to him to be tormenting that person, and I saw that God delivered the person. Àìsàn kan pa ẹnìkan lójú tipẹ́tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run ti wá bẹ̀ ẹ̀mí àìmọ́ yẹn, ẹ̀mí àìmọ́ ni ṣùgbọ́n a ti bá a wí lónìí. There was a long time sickness that is tormenting somebody. I saw that God rebuked that unclean spirit today. Ọlọ́run ní wọ́ọ̀nù ẹ pé má fi rẹ̀ ṣeré. God said I should warn somebody that you should not play with yourself. Nítorí mi àti torí ìwọ ló ṣe rán ọ̀rọ̀ yìí wá. That is because of you and me that He sent this word. Kì í ṣe gbogbo ìgbà la ó ní àyè báyìí. It is not all the time that we will have time like this. Gbogbo ìgbà wọn náà ń bẹ Ọlọ́run fún ìsọdòmìnira pátápátá ká lè ní gbogbo àkókò láti ṣiṣẹ́ Ọlọ́run. We are also begging God for total freedom so that we can have all our time for God. In actual fact, tí èèyàn bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, if you are a servant of God, kò yẹ kó ní iṣẹ́ míì tó ń ṣe mọ́. you should not have any other work that you are doing. Ó gbọ́dọ̀ fi gbogbo àkókò ẹ̀ fún Ọlọ́run torí Ọlọ́run á fẹ́ bá a sọ̀rọ̀, á fẹ́ rán níṣẹ́. He must give all his time to God because God will want to talk to him and send him messages. Àsìkò tọ́lọ́run bá sì rán níṣẹ́ báyìí pẹ̀lú àwẹ̀ àti àdúrà àti wíwá ojú Ọlọ́run ní bẹ́yìn ò tiẹ̀ gbà àwẹ̀. It is the time that God sent us message like this. It is with fasting and prayer, even though you that we are doing it for, even if you don't fast. Ṣùgbọ́n nínú àìlóye ẹlòmíràn, wọ́n máa ní ìránṣẹ́ Ọlọ́run ṣé ó ṣe lè má ṣiṣẹ́ nítorí wọ́n ya òpè àti pé èṣù ń dààmú wọn. Kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló ní àyè tó tó láti wá fi ara kan máa ṣe iṣẹ́ ara. Àkókò nírúwà ìdúródè ká lè ní àyè tó tó láti jọ̀wọ́ gbogbo àkókò wa fún Ọlọ́run. It is not all the servants of God that have all the grace, all the enough time to do the work. And some people will be saying, why is he doing any other work? Because they don't understand what is happening. Irọ́ wọn máa sọ pé kò sí tó ní kí ìránṣẹ́ Ọlọ́run má ṣiṣẹ́ ara nítorí wọ́n ya òpè nítorí ẹlòmíì rò pé owó ọwọ́ òun yẹn ìránṣẹ́ Ọlọ́run dúró dè wọ́n á ní kó lọ ṣiṣẹ́ kán má bàa máa béèrè owó ta ló béèrè owó lọ́wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ ní time láti torí ìwọ fúnra ẹ tí ọjọ́ mọ àgùntàn yìí njó lọ gbàdúrà gbẹ̀yìn njó lọ ka Bíbélì. Ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ ní time láti bójútó àgùntàn. A máa sọnù Ọlọ́run, a máa sọnù, a máa gbàdúrà kí ibi má bàa bá wọn. Ṣùgbọ́n àwọn nǹkan yìí náà ni ó mọ sọ pé kí ló dé tí wọn ò ṣiṣẹ́ ẹjọ́ iṣẹ́ Ọlọ́run ṣé kì í ṣe iṣẹ́ ni ṣé kò sàn ju iṣẹ́ ìjọba àti iṣẹ́ èèyàn tẹ́yìn ń ṣe lọ. Some people will think that why is it that what is wrong with a servant of God doing working on a part-time, but they don't know that there is more to doing the work of God. We have to seek the face of God and also so that evil will not fall over the ships. The work that we are doing, is it not better than the work of the civil work that you are doing? Ẹni tí Ọlọ́run bá fààyè fún kó ṣiṣẹ́ ó lè ṣe, ẹni tí Ọlọ́run bá ní ó máa ṣiṣẹ́ kó ṣe sí Ọlọ́run nìkan èwo ni tiẹ̀ ń bẹ̀ nígbà tí ò tọrọ délé ẹ. If whosoever that God gave chance to do part-time, he should do it. Whosoever that is doing full-time, he should do it. What is your own as a judge? Ẹ jẹ́ ká kíyèsí òtítọ́. Let us observe the truth. Ẹ jẹ́ ká mú àkókò tá a ní ká mú lò tó rà lè má nílò àkókò báyìí mọ́. Let us make good use of this time that we have because we might not have this time again. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé. I believe that God will meet you at the point of your need. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ṣẹ́gun fún ọ. I believe that God will give you victory. Mo gbàdúrà pé Ọlọ́run yóò tú ọ sílẹ̀. I believe that God will deliver you. Tí Ọlọ́run bá rán ọ̀rọ̀ báyìí wá. When God sent his word like this, mo rọ̀ ọ́ pé kí ìwọ fúnra rẹ kí o sa gbogbo ipá láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ kógun lè ṣẹ. I urge us that you too should do all what you can do to do so likewise, so that all the war can end. Mo rí Ọlọ́run tó ń ṣiṣẹ́ nínú àgọ́ ara àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. I can see God working in the body of people right now. Mo lè rí pé Ọlọ́run fọwọ́ tọ́ kídìní ẹnìkan ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. I saw that God is touching the kidney of somebody and is working right now. Mo rí onírúurú ọ̀fà lára kídìní yẹn. Mo rí àwọn nǹkan bíi kókókókó ṣùgbọ́n Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí láti ṣe àtúnṣe.
I saw all manner of things inside the kidney, but I saw that God shine his light on that kidney to make amends. mo rí ìmọ́lẹ̀ tó mọ́ àwọn kan báyìí nínú òkùnkùn wọn o. I saw the light of God that is lighting some people in their darkness. Inú bí òkùnkùn púpọ̀ wọ́n ń pinnu láti bá wa jà ń sìn kì í ṣẹ̀yìn o nítorí Ọlọ́run tú àṣírí wọn. The darkness, they are so furious, they are making their mind to fight with us now because God is exposing their secrets. Torọ́ Ọlọ́run dé láti gbà ọ́. Because God has come to deliver you. Ọlọ́run yóò ṣẹ́gun fún ọ. God will deliver you. Ẹ jẹ́ kí n gbàdúrà fún ìpàdé tún di ọ̀la ní àkókò kan náà. Let me pray for you now until we meet tomorrow at the same time. Èèyàn kan ni mo rí tí wọ́n ń ṣe lógo bá Ọlọ́run ti wá yí ìgbà rẹ padà o. I saw someone that God is glorifying now. God has come to change your life. Ọba tó dá ayé àtọ̀run lórúkọ Jésù gba ọpẹ́ wa. Amen. Ọlọ́run ní kí n sọ fẹ́ nìkan pé òun ti gbà nínú àìsàn yẹn. Ọlọ́run ó ra ẹ̀mí rẹ padà o. God said I should tell someone that he has delivered him from that sickness. God will redeem his life. Lórúkọ Jésù Olúwa gba ìyìn wa. Amen. Alágbára lórúkọ Jésù sọ̀kalẹ̀ wá. Amen. Ẹni tó dá àgọ́ yìí tó dá kó lè jẹ́ ilé rẹ̀ tẹ́lẹ̀ lórúkọ Jésù Olúwa gba àgọ́ yìí. Amen. Nínú ìdè èṣù àti òkùnkùn ayé Olúwa ra àgọ́ yìí padà. Amen. Tá a bá rí ọfà èṣù ọfà ayé tó ti wà nínú àgọ́ Ọlọ́run ṣe ìdájú ẹ̀. Amen. Gbogbo ibi tí èṣù ti ráyè nínú àgọ́ ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run ṣe ìdájú ẹ̀. Amen. Gbogbo ọfà àìsàn àti ti ikú iná máa jó. Amen. Iná máa jó. Amen. Iná máa jó. Amen. Gbogbo agbára búburú tó ń ṣàkóso ayé àwọn èèyàn Olúwa dá lé ẹjọ́. Amen. Ẹ̀jẹ̀ Jésù kó gbà wá. Amen. Ẹ̀jẹ̀ Jésù kó ṣẹ́gun fún wa. Amen. I rebuke every shot or every evil arrow or evil seed in people's In the life in name the of name of Jesus. Jesus. Every power, every evil hand that has come to devour your body, I consume them with the fire of God in the name of Jesus. I Amen. release you and your body as a temple of God from any In the hand name of of evil, Jesus. from wicked hands, In by the the name power of and the Jesus. blood of Jesus Christ. I declare Amen. the light of God upon every wall. In Amen. the name of Jesus, I Amen. pray and I ask Jesus to go right into your body and take total control in the name of Jesus. Amen. God will dwell in you. Amen. Jesus shall dwell in you. No Amen. more sickness, disease, or death in the name of Jesus. The Amen. light of God shall be revealed upon you. It is Amen. well with you. You are Amen. delivered. God Amen. bless you. In Amen. Jesus' name, we have prayed. Amen. Thank you so much. See you at the same time tomorrow. God be with you. Goodbye.